kìlọ̀ fún ẹni kó lọ ṣọ́ra. ẹni tó ń bú sábẹ́ ànábì ẹ kìlọ̀ fún ẹni kó lọ ṣọ́ra. alhamdulillahi alladhi ja'ala as-sahabata khayra al-qurun al-mufaddala was-salatu was-salamu ala nabiyyina muhammadin wa ala alihi at-tayyibin at-tahirin wa ashabihi al-ghurri al-mayamin. inna khayra al-hadithi kitabullah wa khayra al-hadi hadi an-nabiy muhammadin sallallahu alayhi wa sallam wa sharra al-umuri muhdathatuha wa kullu muhdathatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin fi an-nar. ikhwata al-imani, assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. adúpẹ́ fún ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó ṣe àwọn sàábẹ́ ànábì ní àwọn ẹ̀dá tó dáa jù nínú gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ nílé ayé lẹ́yìn àwọn ànábì ọlọ́run. àwọn ni wọ́n lo ìgbà tó dáa jù, àwọn ni wọ́n ní ìmánì jù, àwọn ni wọ́n lẹ́sìn jù, àwọn ni wọ́n níwà jù, àwọn ni wọ́n náwó sójú ọ̀nà ọlọ́run ọba jùlọ, àwọn ni wọ́n dáa jù lẹ́dàá, torí pé anabi ni ọkọ wọn, anabi ni ọtọ wọn, anabi ni ó fi wọn mọ̀nà sí ojú ọ̀nà Islam. gbogbo àwọn sàhábà táwì kọ́lọ̀ mọ́sàbà ní kẹ́ gbogbo wọn. ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó máa bá wọn, kó máa bá gbogbo àwọn ará ilé ànábì, kó sì bá gbogbo àwọn tí wọ́n jẹ́ sàhábì ànábì. àwọn ará ilé ànábì tí wọ́n di méjì, àwọn náà ni ará ilé ànábì, àwọn náà tún ní sàábé. gbogbo àwọn ará ilé ànábì pátá kọlọmọsà bá ní sàlékún kẹ́ wọn. orí burúkú tí báyàn téèyàn fi máa ń ṣépè láwọn ará ilé ànábì, yóò máa ṣépè léyàwó Aisha, ọlọ́mọdé ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa. àgbákò tí báyàn téèyàn fi máa ṣépè léyàwó Hafsa, ará ilé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ọlọ́mọdé sọ ní kọ̀ọ̀kan wa ń bẹ̀. àbìlù àṣetánì tí kọlu yàn téè fi máa pe àwọn Hafsa àti Aisha ní kèfèrí, ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa o. àwọn ṣẹ́yà tí wọ́n ń sọ bẹ́ẹ̀ kọ́lọ́mọsẹ̀ bá darí wọn sójú ọ̀nà. ìkẹ́ ọlọ́run ọ̀la ọlọ́run kó bá gbogbo àwọn sàábé lápapọ̀ láì yọ nìkan lẹ̀ láàrin wọn. ọbẹ̀ ìlérí àwọn àgbààgbà sàábé, ó fi dé gbogbo àwọn sàábé tí wọn ò tó àwọn àgbààgbà, kò sí sàábé tí ò tóbi, àmọ́ wọ́n jura wọn lọ nínú ipò. àtàwọn tí wọ́n jẹ́ àgbààgbà àtàwọn tó tẹ̀lé wọn, ọlọ́run kó mọ́ sábà ṣàlékún ìkẹ́ rẹ̀ fún wọn. àdáwò tí báyà téèyàn máa fi ń ṣépèlé apá kan sàábé, téèyàn máa ṣàdúrà fapá kan, ọlọ́mọdé ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa o. àti bọ̀tán bú ni téèyàn yanu láàárọ̀ ó sì máa ń ṣépèlé sàábé. ó wá jẹ́ àwọn sàábé tí ọlọ́run ọba aláàtì ròyìn fún wa nínú Al-Qur'ani tó wà lọ́wọ́ wa. abẹ́lọ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa, kọ́lọ́hún ìsìláàmù náà àti dì í àti rú wọn lára dì í re àti rú re, ọlọ́mọṣẹ́ di aṣọ re. atẹ́gùn gbà tí gba ìsìláàmù kúrò lórí yàn, kọ́lọ́mọjọ́ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa, àtàwọn aráalé wa, àtàwọn ọmọ wa. gbogbo àwọn tí àdánwò ti bá nípasẹ̀ àwọn sàábé, ọlọ́mọṣẹ́ bá ní darí wọn padà sójú ọ̀nà, kọ́lọ́mọṣẹ́ bá ní ṣàánú wọn. la hawla wala quwwata illa billah. èyí tó dáa nínú ọ̀rọ̀ téèyàn máa wáyé fún láti gbọ́, òun náà ni Al-Qur'ani Karim. níta Al-Qur'ani bá ń sọ lọ́rọ̀, gbogbo nǹkan mìíràn tó bá ń gbọ́ tó bá ti yapa Qur'an, má tẹ̀lé, má ṣe èrò pé ó lè jó tán, kò lè jẹ́. Al-Qur'ani ni ìwé òdodo tí Ọlọ́run bá aláàfin ránṣẹ́ sí wa. nínú Al-Qur'ani Ọlọ́run ti wá ròyìn àwọn sàábé. kí ló dé tó wọ́n ń gba ìwé kan tí wọ́n ń gbé sábẹ́ lọ́kà, wọ́n ń gbé sábẹ́ ṣíà, ó tó wọ́n ń gbà yé gbọ́. ọmọ gbé ìwé kan táwọn olórí burúkú kọ ni, ìwé tí ò sí gbé sáyé tá a lè rí láìbírì. kéèyàn máa wá kà á, ọmọ pè ní ìwé ẹ̀sìn kọ́, ìwé àwọn ọ̀tá ẹ̀sìn. ọbẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa, ọlọ́run mọ̀jà kẹ́yìn sí Kùránì o. àwọn ṣé àwọn ti kẹ́yìn sí Kùránì àtọ̀dé tí wọ́n ṣe. súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam
òun náà ni ojú ọ̀dà tààrà téèyàn máa ń tọ̀ àwa bẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ súnà náà kọ́lọ̀ mọ́sà fẹsẹ̀ wa múlẹ̀ ń bẹ̀ jù báyìí lọ kọ́lọ̀ jẹ́ aláti bọ̀tọ̀ dáadáa wala hawla wala quwwata illa billah. mo kí àwọn mu'assasatu al-falihin ad-da'wa wal-irshad àwọn al-falihin Islamic Foundation mo kí wọn ipe wọn kú iṣẹ́ da'wa nílùú Kétu abiyala nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọlọ́mọsàbà kún yín lọ́wọ́ jù báyìí lọ gbogbo iṣẹ́ rẹ̀ tí ẹ̀ ń ṣe ọlọ́mọba aláàkọ́mọsà jẹ́ bá lọ́dọ̀ ọlọ́njọ́ àlùkìyàmà ọ̀dọ́ ni wá kọ́lọ́mọsà dá gbogbo ọlọ́mọsà dá wá lágbà ọlọ́mọsà jẹ́ alátìbọ̀tán dáadáa gbogbo tá a bá wá ṣe náà kọ́lọ́mọsà gbà lẹ́sìn fún wa. àkọlé ọ̀rọ̀ tí wọ́n ní ká fi bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí nílùú Kétu ní Lagos State ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa àkọlé tó lágbára pọ̀ ni ó pàtàkì lásìkò yìí nítorí ọkọ̀ ojú omi ìsìláàmù àwọn apá kan wa ó ti tẹ̀rí o àwọn èèyàn ti dànù sínú omi o àwọn mùsùlùmí tá a jọ gba sàábé gbọ́ àwọn mùsùlùmí tá a jọ gba táwọn sàábé mú wá gbọ́ àwọn mùsùlùmí tá a jọ mọ̀ ń pa àwọn sàábé lé àwọn mùsùlùmí tá a jọ mọ̀ ń ṣàdúrà fáwọn sàábé wọ́n ti ń ṣe nǹkan mi o. kí ni ìdánilẹ́kọ̀ọ́ náà kí ni ó dalé lérí òun náà ni as-sahabatu hum khayrul quruni fil umma àwọn sàábé yìí ló dáa jùlọ nínú gbogbo àwọn ẹ̀dá ọlọ́run tí anabi wa Muhammad fi sílẹ̀ kó tó lọ sallallahu alayhi wa sallam àwọn sahaba hum afdalun nasi ba'da al-anbiya àwọn sahaba ni wọ́n dáa jù nínú gbogbo ẹ̀dá tó wà láyé lẹ́yìn àwọn anabi ọlọ́run táwa ti mọ àwọn anabi ọlọ́run tó bá yà àwọn sàábé lókùtà mù ọmọ ìyá mi tálà gbà tálà kọ́kọ́ nínú àwọn sàábé jama Abubakar as-Siddiq radiyallahu anhu kò ní dàrú mọ́ wa lọ́wọ́ tá a fi tẹ́rí gbà sọ ẹ̀yin làdánwò bá ẹ fẹ́ sọ aṣáájú di ẹni ẹ̀yìn kọ́dà wọn tún jẹ́ ọmọ bẹ́ẹ̀ wọ́n yọ ọkọ̀ ní Islam pátápátá wọ́n lé Abubakar kò kí ṣe Muslim àwọn Shia al-Imamiyya la'natullahi alayhim kò sí kankan tí wọ́n fẹ́ ṣe láyọ̀ pé wọ́n fẹ́ dẹ̀sìn rú wọ́n fẹ́ bẹ̀sìn jẹ́ wọ́n fẹ́ pa ní ẹ̀sìn láti inú. Abdullah ibn Saba ìhun lọ́lẹ̀ wọ inú Islam ní ti manafiki Yahudi ni Júù ni ó sì lọ́lẹ̀ gba Islam ní ti irọ́ látara aburú tó fẹ́ ṣe ní Islam aburú tí Abdullah ibn Saba yìí tí ó dálẹ̀ òun náà ní ń jà ńlẹ̀ dárọ̀ yìí ọlọ́lẹ̀ wọ̀ ní àwọn sàábé ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ burúkú nípa àwọn àgbààgbà sàábé títí tó náà fi níjọ ìjọ rẹ̀ náà ni àwọn Ṣíà tí wọ́n ti wá wọ ilẹ̀ Yorùbá wọ́n ti wọ Èkó wọ́n ti dá Gègé àti lé wọn lágége òsibí tẹ́ fẹ́ jòkó sí nílẹ̀ Yorùbá ń bí nínú àwọn nǹkan táwọn Ṣíà fi ń sin Ọlọ́run tí kò sì yẹ kán fi sin Ọlọ́run táṣẹ̀tá ní pàpẹ́kọ rẹ̀ fún wọn òun náà ní ká máa pè àwọn sàábé ń kèfèrí kí wọ́n sì máa yẹ̀yẹ́ wọn kí wọ́n máa bú wọn kí wọ́n máa ṣépèlé wọn kí wọ́n máa parọ́ mọ́ wọn kí wọ́n máa pe gbogbo àdísì tí wọ́n gbà wá nírọ́ nígbà tí sàábé bá ti bọ́lẹ̀ lọ́wọ́ wa ẹ̀sìn tí sàábé gbà wá sí ò ti bọ́lẹ̀ jẹ̀mọ́ ẹ̀sìn gángan onítájẹ́ tiwọn wọ́n mọ̀ pé táwọn bá ti nullify àwọn sàábé wọ́n ti nullify ẹ̀sìn wa. As-Sahaba ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin mùdírù lè kéwù ìmáàmù mọ́ṣáláṣí àsìkò tí a wà yìí àsìkò tá a máa sọ̀rọ̀ àwọn sàábé mọ́ṣáláṣí ni ó tọ́lá àwọn èèyàn nílẹ̀ àgáyé o ọ̀pọ̀ àwọn èèyàn nílẹ̀ àgáyé walakin akthara an-nasi la ya'lamun walakin akthara an-nasi la yafqahun al-akthariyya ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbogbo ní wọ́n bá ti ń polówó àwọn ará lọ ni o wọn kì í ronú o tọ́wádé pé ọmọ èèyàn bá ń ronú ni sọ yẹ ká rí ṣéyà ní nọ́ọ̀tì
àwọn ọmọ àwọn ẹni eré tí wọ́n jẹ́ ọmọ àfa wọ́n ti ń fọwọ́ gbáyà north tí wọ́n ti ń ṣe kíni tí wọ́n ti ń pa àwọn sàbẹ̀ ń kẹfẹ́ àwọn ọmọlé àfa ní north ẹ rí i pé àwọn kan ti ń jáde nílẹ̀ Yorùbá ń bí náà téèyàn máa wò pé ẹ̀sìn akúrú lẹ̀sìn ṣe à kò sẹ́nìkan tí yọ gbèsè ṣe àfẹntírí ẹ̀ ti kú àbálá ìmọ̀kan onífẹ̀ẹ́ inú ẹni tí ń wá ayé yóò wá ta ọ̀run rẹ̀ yóò fi ra ayé kìí ṣèṣì tó bá lè àga ìmù àfi téèyàn bá kà nípa ẹ̀ làwọn afáàfin sọ fún wa yìí pé wọ́n tó já àwọn sàábé bọ́ tán mọ́ wa lọ́wọ́ ká tètè múra o Kùránì ni ká sì máa kà fáwọn èèyàn ló fi jẹ́ kí mo ṣe wá láàárọ̀ yìí sí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run oye àyà Kùránì mo kó wa àyà Kùránì yìí máa sọ ibi tó wà ìwọ náà máa kà á ọ́ lọ lè wò ó ìtọ́lọ́wọ́n bá aláàsọ fáwọn nípa sàábé nìyẹn èyí táwọn ṣe àṣọ yẹ kò kí sáré wọ́n gba àbọ̀dẹ̀ fún mùsùlùmí ni o as-sahabatu láwọn sàábé humul ashkhasul awailu alladhina lakaw an-nabiyya muhammadan sallallahu alayhi wa sallam wọ́n ní àwọn sàábé àwọn náà ní àwọn èèyàn kan tí wọ́n ṣíwájú wa àwọn ni wọ́n kọ́kọ́ pàdé ànábì nígbà tá ànábì bẹ̀rẹ̀ iṣẹ́ sallallahu alayhi wa sallam mu'minina bihi wọ́n gbàgbọ́ ṣẹlẹ̀ àwọn abúlé àbúrò báyìí musalul nípa àwọn oníṣàbí mọ́ torí pé àwọn ò sí kíni àwọn gbàgbọ́ mọ̀náfìkì làwọn ọ̀daràn làwọn yẹn wa matu ala al-islam wọ́n sì kú sẹ́rí ẹ̀sìn islam àwọn tá à ń pè ní sàbí nìyẹn khairul qurun kí ni wọ́n ń pè ní khairul qurun the best generation hum afdalul ajyal òun náà ni pé àwọn ni wọ́n dáa jù nínú àwọn generation tí ó wá lẹ́yìn ìgbà tí Ọlọ́run gbé ànábì dìde sallallahu alayhi wa sallam wa aktharuhum imana àwọn ni wọ́n ní imani jù kò sẹ́nìkan tó ní imani táwọn sàábé wa qurban ila Allah mina lihidaya wa qurban mina lihidaya àwọn ni wọ́n rí ìmọ̀nà tí wọn ò bómi là lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn direct students ọ̀nà làwọn sàábé àyà tí sàábé bá tú ọmọ ìyá mi mọ́tò gbé ìyàwó mọ́ ni wọ́n fi ní al-islam ní tí wọ́n pè ní islam tó ń ṣe yẹn qala Allah ọlọ́run sọ qala rasul anabi sọ bifahmi salafil umma pẹ̀lú àgbọ́yé àwọn aṣíwájú wa àwọn sàábé ní tí wọ́n bá gbọ́yé nu àyà kọ̀ọ̀kan ni wọ́n náà gbọ́dọ̀ ṣe kínní ni wọ́n náà gbọ́dọ̀ gbọ́yé tọ́lá àwọn ni wọ́n wà ń bẹ̀ nígbà tí àyà yẹn sọ̀kalẹ̀ àwọn ni wọ́n wà lọ́dọ̀ tíṣà àgbà olùkọ́ àgbà tí ń kọ́ wọn àwọn ni wọ́n gbọ́ túmọ̀ lọ́dọ̀ anabi Muhammad sallallahu gbogbo táwọn afáàmì mi bá ń tú lẹ́yìn àwọn sàábé ó gbé kalẹ̀ ni torí òun ò rà anabi òun ọ̀gbọ́ látọ̀dọ̀ anabi ẹnìkan fẹ́ sọ̀rọ̀ fún wa nípa ìwé kan àwọn tí wọ́n kàwé yẹn nínú kíláàsì sáwọn ẹni wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ jù ni àbáwọn tí wọ́n kàn rà lójú títì tí wọ́n ń kà. àdèlílù qawluhu sallallahu alaihi wasallam ní táwọn fi mọ̀ pé àwọn sàábé àwọn ni wọ́n dáa jù anabi sallallahu fún rẹ̀ lọ́fẹ̀ẹ́ ní ara ẹ̀ sọ́ o anabi ti sọ fún wa yìí pé wọ́n da lásìkò mi tí n bá ti kú tán wọ́n dé yàn kéèyàn anabi ẹ̀ sọ bẹ́ẹ̀ ibi táṣì ló ti tú nìyẹn anabi ní khairun nas anabi ní tó dáa jù náà àwọn ẹ̀dá ọlọ́run ọba kọ́rin ni àwọn sàábé tí wọ́n ń bẹ lásìkò mi ni thumma alladhina yalunahum lẹ́yìn náà àwọn tábìyìn tí wọ́n tẹ̀lé àwọn sàábé thumma alladhina yalunahum lẹ́yìn náà àwọn tábìyìn tí wọ́n tẹ̀lé àwọn tábì'un àwọn sàábé là kọ́kọ́ lẹ́yìn náà àwọn tí wọ́n tẹ̀lé wọn náà ń pè ní tábì'un àwọn tí wọ́n tẹ̀lé àwọn tó tẹ̀lé wọn ni wọ́n pè ní tábì'in lọ́wọ́ jẹ́ al-qurunul mufaddala ọgọ́rùn ọdún mẹ́ta òun náà ni ọgọ́rùn ọdún tó dáa jùlọ àsìkò ànábì ọgọ́rùn ọdún lẹ́yìn ànábì ọgọ́rùn ọdún lẹ́yìn àwọn tó tẹ̀lé ànábì. ada fil Bukhari ọ̀rọ̀ tí mo sọ yẹn wà ní sọ̀yọ́ al-Bukhari sọ̀yọ́ Bukhari lọ́dọ̀ àwọn ṣíyà bó ń sọ yìí Buhari ṣe rí lọ́dọ̀ àwọn ṣíyà wọ́n ní asọ́wò kùtùkùtù wọn nìyẹn o làwọn ń tọwọ́ bọ̀ yẹn o òun ní sì ń tutukutu òun ní kéwòye ọlọ́lẹ́gẹ́wò àdáwò ń bẹ léde wa o àdáwò ti dé o kéèyàn jáde secondary school
kó sì lọ́wọ́ máa kọ́ àwọn pòfẹ́sọ̀ kéwú sẹ́wọ̀n pé àdáhùn ńlá ni àdáhùn ńlá ni kì í ṣe àdáhùn kékeré o ẹ̀yin tẹ lẹ́kọ̀ọ́ tẹ jẹ́ lẹ́kọ̀ọ́ yìí dákẹ́ yìí náà gbé sínú ọpọlọ ìmọ̀ wọn máa ń jáde lọ lè ka ni wọ́n máa ń wá ìmọ̀ ni ìmọ̀ kò ní wá bá yẹn bí téèyàn bá wà wọ́n máa ń ṣe wàhálà fún mímọ̀ ni wọ́n sì máa ń béèrè tí ó bá yéèyàn fasahalu ala dhikri in kuntum la ta'lamun bí wọn kàn dẹ̀sìn lùsìn ẹ béèrè pé ta làáfà wọn tọrọ bá ṣe dàrú mọ́ wọn lọ́wọ́ ta ni wọ́n máa ń pè ẹ béèrè kò sí wọ́n kàn jòkólẹ̀ wọ́n kàn máa tú tó bá ti wù wọ́n níta ṣètánì bá ti pèsè wọn nínú ọpọlọ ìwọ ni kò sọ ìsìlámù rẹ kọ́mọ́jọ́ ó bàjẹ́ wàhálà yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wàhálà ń kọ́ntínú ni o sọ ma pé èyí tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ òtún eléyìí ìmí tún bọ̀ ìwọ ni kò ní tè wọlé kéwú kọ́ ọmọ béèrè lọ́wọ́ àwọn afa súnà nítorí wọ́n ti dàrú ní ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ti ṣe iyèméjì ń bẹ́ẹ̀ kó tè máa béèrè kán kílẹ̀ rẹ̀ fún ọ gbọ́dọ̀ tẹ́rí gbaṣọ láì gba Al-Qur'ani gbọ́ àtàdísí o nítorí gbàgbọ́ tó fi jólù gbàgbọ́ náà nìyẹn tó o bá sì ti gbàgbọ́ mọ́ wọ́n bá kú òkú sínú Islam náà ẹ má jẹ́ wọ́n balùkì àmọ́ yín jẹ́ o ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ti jóná wọ́n wẹ́ni tó kó náà mọ́ tiẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa anabi tó sọ ní riwaya mi anabi ní khairukum qarni anabi ní àwọn tó dájú láàrin ọ̀nà làwọn tí wọ́n bá mi lò gbà lásìkò tí ń lò lọ́wọ́ yìí àwọn wo ni àwọn sahaba ahsanukum anabi lẹ́yìn lẹ́ dájú anabi sọ fún àwọn sahaba gbẹ̀yìn lẹ́ dájú ẹ̀yin tẹ́ ń rí mi tẹ́ bá mi lò gbà torí àwọn ni anabi train ni wọn nítorí kan lè bá a ma spread islam lẹ́yìn anabi bóun ni ó sọ wá de kèfèrí lẹ́yìn anabi kama yakulu al-mal'unun ṣíà báwọn ṣíà ṣe ń sọ wọ́n ní lẹ́yìn ìgbà tí anabi lọ tán wọ́n ní irtadda asuhabu nabiyyi sallallahu alayhi wa sallam ba'da wafati wọ́n ní gbogbo àwọn sàábé wọ́n di kèfèrí lẹ́yìn ìgbà tí anabi lọ tán àfàwọn díẹ̀ al-Miqdad Abu Dharr al-Ghifari Salman Farisi Ali àti Fatima Hasan àti Hussein wọ́n láwọn tí wọ́n kù ní muslim nìyẹn gbogbo àwọn yòókù 120,000 sahaba 120,000 wọ́n irtaddu ba'da rasul wọ́n ní wọ́n dé kèfèrí lẹ́yìn anabi ẹ̀dá kan sẹ́ ẹ̀sìn táwọn afẹ́ gbà ńlẹ̀ yorùbá nìyẹn ta ni ó gbé wá bí ta ló fẹ́ gbé yẹn wọlé kéwú gbogbo ẹni tẹ́ ń gba tírénì lọ́wọ́ ní Ìran ọbẹ̀ ìlérí tọ́lá ọmọ kìsì wọ́n ń gba tírénì lọ́wọ́ àtàwọn míì náà májọ́ máa lọ́rin wọ́n wà ní Ìran tí wọ́n ń tírénì wọn lọ́wọ́ pé wọ́n fẹ́ gbèrò rí ìwọ ilẹ̀ yorùbá wàláhi la majala lakum ní báyìí já o ọ̀rọ̀ tájọ́ máa sọ náà ni àmọ́ kò síbi tẹ́ gbé wọ̀ pẹ̀lú yọ̀ǹda ti Allah subhanahu wa ta'ala tí wọ́n bá ti dọ̀rọ̀ sàábé rúmọ̀yàn lọ́wọ́ orí burúkú ti dé nìyẹn àbí gbogbo àwọn àdìsí tá a fi ń kírun àdìsí tá a fi ń gbàwẹ̀ àwọn àdìsí tá a fi ń lọ Mọ́kà àdìsí tá a fi ń ṣèbádà àwọn wo ni wọ́n gbà wá fún wa àwọn sàhábà ni nígbà wọn bá ti wá ba ẹni tó gba nǹkan tó bá ti bà á jẹ́ ipe òpùrọ́ ni kèfèrí ni ṣé gbogbo tí wọ́n gbé lọ́wọ́ sáà bìlífù ẹ̀ mọ́ wọ́n fẹ́ cancel Islam wọ́n wá ní tíra tiwọn tí wọ́n ti jòkó sínú yàrá tí wọ́n ti kọ́ wọ́n ládìísì tiwọn wọ́n ní Quran tiwọn èyí ni wọ́n fẹ́ gbé kalẹ̀ ẹ wá ní Muslim ni wọ́n. wa khairu sahabati wọ́n láwọn sàhábẹ́ yìí bí wọ́n ṣe pọ̀ tó yìí wọ́n ní alubadirin wọ́n ní àwọn tí wọ́n lọ́lá jù láàrin wọn wọ́n ní àwọn náà ní alubadiri àwọn sàhábẹ́ tán bá nàbì jagun badiri ìjọ náà lágbára ànábì yóò sùn mọ́júmọ́ ànábì ń tẹ́wọ́ Abubakar yìí náà bá tají ká báyìí òun ra ànábì tó tẹ́wọ́ báyìí òun tó ń sùn padà díẹ̀ lẹ́yìn ìgbà tó ń náà ṣàdúrà díẹ̀ tán òun tó ń jí báyìí òun ra ànábì lérí ìdó náà ni táwọn ànábì ní ìwọ Ọlọ́run àsìkò díẹ̀ náà ló kù ọ̀làlá pàdé ń bì ṣàánú wa mọ́jú wọn pa wá mọ́jú wọn pa Islam àwọn sàbẹ̀ náà àwọn náà wọ́n sùn ẹlẹ́gbẹ̀ẹ́ ànábì gbogbo wọn pátápátá wọn ń retí immal auda wa immal janna ẹni káwọn padà sọ́dọ̀ ìyàwó àwọn àtàwọn ọmọ àwọn àbẹ́ káwọn sì máa gba àlìjánnà lọ káwọn máa gba sáré lọ wọ́n ti pinnu bẹ́ẹ̀ àwọn alùbádìrì
ọlọ́run bá aláàánú ra nẹ́bí sọ fún wọn pé mo ti fẹ́rí jì wọn àwọn ni wọ́n ní ọlájù wa khairu ali badiri nínú àwọn tó wá tún ní ọlájù nínú àwọn alu badiri al-asharatul mubashsharuna bil janna òun ní àwọn mẹ́wàá tí ànábì mention pé ọlọ́run bá aláà ti sọ fóun pé wọ́n wà lè janna wa khairul asharati àwọn tó wá lọ́lájù nínú àwọn mẹ́wàá yẹn abubakar number 1 láàrin wọn thumma umar lẹ́yìn náà umar thumma uthman lẹ́yìn náà uthman thumma ali lẹ́yìn náà ali radiyallahu ta'ala anhum ajma'in kọ́lọ́ mọ́sá bá yọ́nu sí gbogbo wọn. láti number 1 jama nígbà anábì fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ àlìjánná anábì ní abubakar fil janna bó ṣe sọ náà mọ̀ sọ yẹn sallallahu alayhi wa sallam ọlọ́run mọ́sá kọ̀ọ̀fáàmù tiwa náà anabi ni abubakar fil janna anabi ni abubakar yóò wà lí janna umaru fil janna uthmanu fil janna ali fil janna talha fil janna saadu fil janna saidu fil janna ọlọ́run ó kà wá ọlọ́run mọ́sá fún kọjá wa náà síbẹ̀ mọ́jà tọ́ náà wò ká tó wà lí janna àwọn tí wọ́n ti sáyìn pépà wọn ìwọ tó ọmọ bí tó ju pépà rẹ sí dégbò tó pírísẹ́ǹtì ẹ̀ ìwọ wà ń bú àwọn yẹn tọ́wọ́ mọ́bi tọ́lọ̀ rẹ fẹ́ jásí ṣé kò wá nídìí fura báyìí kó jẹ́ pé ọdọọdún láwọn máa pariwo lẹ́yìn nìkan lérí lẹ́yìn nìkan láwọn máa pariwo lé lérí báwo yẹ kẹ́ fura ọdọọdún ní gbogbo àlè ó máa pariwo lẹ́nìkan lérí nílẹ̀ Yorùbá yìí ó yẹ kó fura pé ó yẹ kí mi náà check ara mi kí ni ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀sí mọ̀ pé nǹkan ti dàrú tẹ̀ dákẹ́ tẹ́lẹ̀ náà bàjẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ ní ẹ máa ń so tẹ́lẹ̀ sì máa pé ọ̀dà ẹ̀yin náà nílé ẹ̀yin náà níran ẹni bá balẹ̀ òun lè jẹ́ ilé tiwọn náà lè tò. ẹ̀dí akọ̀ra wa lọ́wọ́ lérí dáadáa ẹ mọ̀jà máa kọ̀ra wa lọ́wọ́ lérí kíni lérí ìbàjẹ́ ad-dalilu ala fadli sahabati kullihim walau kanu laysu sawasiya wọ́n ní ẹ̀rí láti inú alukur'an tí ó jẹ́ àmọ̀ pé àwọn sàábé gbogbo wọn pátápátá náà ní ẹni ńlá àmọ́ Ọlọ́run ọba aláàánú kan jura wọn lọ ẹni rere ní gbogbo wọn àtàwọn tó dé níbẹ̀rẹ̀ àtàwọn tó dé láàrin àtàwọn tó dé nígbẹ̀yìn gbogbo wọn ni wọ́n ń ṣe wàhálà fẹ́ sìn Ọlọ́run àmọ́ Ọlọ́run ọba aláàánú sọ fún wa yìí pé a'udhu billahi minash shaitani rajim la yastawi minkum man anfaqa min qablil fatih ọlọ́run ọba ní kò lè jọra wọn ò lè ṣe déédéé wọn ò lè jẹ́ dọ́gbandọ́gba they are not equal. man anfaqa min qablil fati àwọn tí wọ́n náwó sínú ẹ̀sìn kó tó di pé ọlọ́run ọba wá sí Mákà fún wa tá a wọlé pẹ̀lú rọrùn. wa qatal àwọn tí wọ́n jà tí wọ́n bá wọn kèfèrí tí wọ́n fẹ́ pa nẹ́ẹ̀sìn tí wọ́n bá wọn jà wọn ò lè ṣe dọ́gbandọ́gba pẹ̀lú àwọn tí wọ́n dé lẹ́yìn. ulaika a'zamu darajatan minal ladhina anfaqu min ba'du wa qatalu ọlọ́run ọba ní àwọn ẹni àkọ́kọ́ yẹn tí wọ́n kọ́kọ́ ṣe wàhálà fẹ́sìn tí wọ́n náwó ṣeré ẹ̀sìn yẹn ipò tí wọ́n ga ju àwọn tí wọ́n dé lẹ́yìn wọn lọ àwọn tí wọ́n dé lẹ́yìn wọn náà àwọn náà ná o àwọn náà sì gbìyànjú àwọn náà bọ́ àwọn ọ̀tá ẹ̀sìn jà àmọ́ la yastawi minkum man anfaqa min qablil fath ọlọ́run ọba ní wọn kì í ṣe bákan náà nínú ipò àwọn Abubakar Umar Uthman Ali àtàwọn tó wà lẹ́yìn wọn ipò wọn ju àwọn tí wọ́n dé lọ́wọ́ gbẹ̀yìn lọ nínú àwọn sàábé ẹ wá gbọ́ ọlọ́run bá ní wa kullan wa'adallahu al-husna ọlọ́run bá ní gbogbo wọn pátá ni mo ti ṣàdéhùn fún al-husna al-janna ọlọ́run ti confam al-janna ọlọ́run bá ní gbogbo wọn wa kullan wa'adallahu al-husna ọlọ́run ní gbogbo wọn lọ́lọ́run ti bá wọn ṣàdéhùn al-janna wallahu bima ta'malun.
ẹ̀sìn Islam iṣẹ́ láwùlọ́lọ́ fún ma sahaba ṣé ìbá sọlá ọlọ́run lẹ́yìn náà ìgbìyànjú àwọn sàábé máa ń wá sọlá ilé ìnà ìbá ti dèlù wá ń bì ẹ wo oríire tá a ṣe ní ẹ̀yin jàmá mi ẹ̀yin ọmọ ìyá mi àwa fẹ́ bọ́ọ̀lì àwọ̀ ọ̀sẹ̀ bọ́ mọ́ àfi bídí alẹ́ àṣẹ mọ́ ẹ̀mí wa wá balẹ̀ àwọn ọlọ́run ń sìn inú wa dùn ẹ̀yin gbọ́dọ̀ mórí fọlọ́ọ̀rẹ́ o àwọn ọ̀rọ̀ ànábì o nígbà ànábì sọ àwọn sàábé ni wọ́n gbé wá fáwọ̀ olóore tiwa ò ní bàjẹ́ lójú tiwa o yọ̀ǹda tọ́lọ́wọ́n bá wa àwọn ò ní mú mi lódò tẹ́ ká tọ̀ síbẹ̀ gbogbo dání kọ̀ọ̀kan ní nínú àwọn àfa tí wọ́n bú àwọn sàábé yìí èyí bí ìbá jẹ́ ìsìláàmù táwọn sàábà mú wá sẹ́nìkan mọ̀ràn wọn sẹ́nìkan mọ̀ bàbá wọn sẹ́nìkan mọ̀ ya wọn sẹ́nìkan mọ̀ ẹbí wọn ẹ níjẹ́ kankan bí ìbá jẹ́ pé torí ìsìláàmù táwọn sàábé ṣe wàhálà lélẹ́rí kápẹ́ ìsìlámù náà bá ti kú wọ́n bá ti pa ìsìlámù lójú ànábì ni kí lẹ́yìn fẹ́ jẹ́ ṣe kọ́kọ́ ní di mùsùlùmí náà dépò tẹ́ wà wọ́n máa jẹun nínú ìsìlámù. as-sahabatu ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa ẹlẹ́ẹ̀kejì tá a fi mọ̀ pé àwọn tá a wí yìí àwọn ni wọ́n lọ́lá jù ní gbogbo ẹ̀dá ọlọ́run làwọn mọ̀lẹ́ asbakiya wọ́n làwọn ni wọ́n gba wájú nínú iman nínú ìmọ̀ tẹ̀lẹ́tà nábì nínú ìbádà nínú wìláyà ó lè yá wòlíì kọjá Abubakar kò sí wòlíì tó lè yà tó lè bá Umaru kò sí wòlíì tó lè yà tó lè bá Uthman kò sí wòlíì tó lè yà kò sí pẹ́pẹ́ tó lè ṣe tó lè bá Ali àtàwọn sàábì tó kù àwọn yẹn ti kọjá sábì kúnà làwọn láàhì kúnà làwọn ta ló sọ bẹ́ẹ̀ Allah làwọn yẹn wọn wájú ẹ̀yin tẹ̀lé wọn ọmọ ẹ̀yin wọn bọ́ síwájú ìwọ náà sì fẹ́ sá síwájú ìwọ̀n bẹ́ẹ̀ bá ti ní àwọn aṣíwájú wa ọ̀dà ẹ̀yin náà á sọ pé ẹ̀yin náà ọ̀dà mọ́ tẹ́ ẹ bá ti fa àwọn aṣíwájú wa wálẹ̀ àwọn yóò sì fẹ̀yìn náà wálẹ̀ tẹ́ ẹ̀ ní jẹ́ kankan lù mọ́ aṣíwájú bàbá wa aṣíwájú kan tí ń bẹ l'Ábùjá sìn kẹ́nìkan sọ pé ipò tó wà yẹn òun fẹ́ yẹ̀yẹ́ sóńtò òun ní dẹni yẹ̀yẹ́ aṣíwájú èmi lọ́kàn alábàṣàbà ara bàbá lọ kẹ́nìkan tó bẹ̀ sí kó ní aṣíwájú kì í ṣaṣíwájú àwọn ọ̀dìlẹ̀ ọ̀sọ̀ fún ọ pé ọ̀dà má bọ̀ nítorí sọ yẹn wá tó sọ ní Aso Rock àwọn sàábì lásìwájú tiwa wàláhì aláwọn aṣíwájú mi lẹ́yìn àwọn sàábì ànábì lọ tábà yà wọn lókù ọlọ́wọ́n bá aláàlọ́ wa sọ ká ànábì ò tó lọ ọlọ́wọ́n bá ní was-sabiquna al-awwalun was-sabiquna al-awwalun ọlọ́wọ́n bá ní àwọn aṣíwájú yín tí wọ́n jẹ́ ní àkọ́kọ́ ọ̀rọ̀ mélòó nìyẹn jẹ́mọ́ ọ̀rọ̀ mélòó nìyẹn tí wọ́n ní al-awwalun àwọn tó wọ́n number one kíni wọ́n ń jẹ́ yẹn aṣíwájú tí wọ́n ní as-sabiqun tí wọ́n ní al-awwalun aṣíwájú náà ni ọlọ́run wá dá méjì papọ̀ kẹ́ ẹ bá a mọ̀ pé ẹ̀yin lẹ́yìn lẹ́wà ọlọ́run bá ní was-sabiquna al-awwalun ọlọ́run bá ní àwọn aṣíwájú yín ẹni àkọ́kọ́ ọ̀rọ̀ mélòó nìyẹn jẹ́mọ́ ọ̀rọ̀ méjì minal muhajirin nínú àwọn tí wọ́n kú ní Maka tí wọ́n bá anabi ṣe hijira lọ Madina àwọn wo ni wọ́n bá anabi wa Muhammad ṣe hijira lọ Madina Abubakar Umar Uthman Ali àtàwọn tó tẹ̀lé wọn ọlọ́wọ́n bá ní wálé ansar àtàwọn tí wọ́n gbà wọ́n lálejò ní Madina tí wọ́n ràn wọ́n lọ́wọ́ ìpè ẹ máa bọ̀ wá ilé wà oúnjẹ wà obìnrin tá a fún yín wà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ obìnrin ẹ máa bọ̀ ẹ̀yin náà á fún yín lọ́kọ. walladhina taba'uhum bi ihsan àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn ọlọ́wọ́n bá ní àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn radiyallahu anhum wa radu anhu ọlọ́wọ́n bá ní Allah ti yọ́nú sí gbogbo wọn àwọn náà sì ti yọ́nú sí ntọ́lọ́wọ́n fún wọn Suratu Tawbah Quran 9 verse 100 ọmọ ìyá mi máa kọ́ lẹ́ o kátẹ́gùn gbà kọ́ mọ́ bá gbé ọ lọ àwọn náà ní tíra tiwọn tí wọ́n máa sọ fún yín o àmọ́ tíra tiwọn ìka wà fi ń ṣe Islam Al-Qur'an là wà fi ń ṣe Islam ọlọ́run láwọn aṣíwájú yẹn ọlọ́run ni mo ti yọ́nú sí wọn tí wọ́n bá sì ti yọ́nú sí yàn ìtumọ̀ ẹni pé ó tóun ti dẹni ọlọ́run ó ti dẹni re ó kì í ṣẹni burúkú nígbẹ̀yìn ayá yẹn ọlọ́run ló ti fún wọn láti janna wa a'adda lahum jannati ọlọ́run ni mo ti pèpè àlùjánnà tí wọ́n máa dé sí àwọn sábẹ́ kí lè wá jẹyó kí lè jẹyó gan-an o
ẹ dákun kí lọ́kọ̀ lóyún ṣe ayé tí à ń bẹ̀ ń bẹ̀ téèyàn mọ̀gbà tí wọ́n ní kọ́ máa bọ̀ wáyé ẹ̀rù sì báyìí ẹni bá ti ń fẹnu sáwọn sàábé ẹ̀sìn ọlọ́run ọba ló fẹ́ dàwó wa yatajalla fil ayatil atiya wọ́n ní àwọn dáadáa àwọn sàábé táàfù mọ̀ pé àwọn ni wọ́n dáa jù láàrin wa wọ́n láwọn máa rí nínú àwọn àyàtà fẹ́ kà yìí alákọ̀ọ́kọ́ àwọn náà dáa jù as-sahabatu khairul quruni fil iman wọ́n láwọn sàábé àwọn ni wọ́n dáa jù nínú gbogbo generation tá a bá ń sọ̀rọ̀ gbàgbọ́ àwọn sàábé nígbàgbọ́ ìgbàgbọ́ yẹn náà ni ló mú wọn máa ṣẹ̀sìn ọlọ́run ọba nígbà wọn gba nẹ́bì gbọ́ radiyallahu anhu sallallahu alaihi wasallam ẹ̀mí wọn wá rọ̀ láti ṣẹ̀sìn àwọn sàábé ní ìgbàgbọ́ ọlọ́run ọba aláàlọ́ ròyìn wọn bẹ́ẹ̀ ẹni tó lọ́run ló ní ìgbàgbọ́ lẹ́yìn wá ń pè ní kèfèrí ẹ̀yin ṣíà ẹ lè túbá o ẹ̀yin tẹ́ fẹ́ di ṣíà ẹ lè fura o tó bá ti jẹ́ ṣíà ò ní gba Kùránì gbọ́ torí ọlọ́run ni wọ́n gbàgbọ́ nínú Kùránì àwọn ṣíà ni wọ́n gbàgbọ́ ìwọ ló fẹ́ tẹ̀lé ṣé Kùránì ló fẹ́ tẹ̀lé ni àbí tẹ́lá ṣíà tábí Kùránì ló bá fẹ́ tẹ̀lé ọyá tẹ̀lé mi ká lọ. ọlọ́run ni walladhina amanu ọlọ́run bá ní ẹ̀rí àwọn olùgbàgbọ́ òdodo wa hajaru àwọn ni wọ́n ṣe hijira tẹ̀lé Ànábì lọ Madina wajahadu fi sabilillah wọ́n dẹ̀ jagun sójú ọ̀nà ọlọ́run ọba wa walladhina awaw wa nasaru ọlọ́run látàwọn tó jẹ́ pé wọ́n gbà wọ́n lálejò awaw wọ́n mú wọn sínú ilé wọ́n fún wọn nílé wọ́n fún wọn lówó wọ́n fún wọn ní nǹkan tí wọ́n máa fi sẹ̀mí àwọn ará Madina wa nasaru wọ́n ràn wọ́n lọ́wọ́ náà fi pè wọ́n ní ansar ọlọ́run ní ulaika humul mu'minuna haqqan níbo lọ́wọ́ àjò Kùránì sí báyìí àfa ṣíà àfa Mubarak àfa Jamiu ọjọ́ ń lọ bó lọ fẹ́ ju Quran sí báyìí nínú Quran Suratul Anfal Quran 8 aya verse 74 ọlọ́run bá ní ulaika humul mu'minuna haqqan ẹ má jẹ́ àwọn òbí yẹn ó fojú sunkún yín ẹ má jẹ́ àwọn àfa yẹn ó fojú sunkún yín ẹ má di orí burúkú ìjọ yín mọ́ ti yín ẹni bá ti sọjọ́ nù àwọn tí wọ́n ń tẹ̀lé ọ mẹ́ta mẹ́rin náà ni tí wọ́n ń tẹ̀lé ọ wọ́n kéré ni wọ́n pọ̀ ni gbogbo àánú tí ọba pèpè lọ́bẹ̀ táwọn náà fi sọnù ọ̀ọ́dà yà tiẹ̀ jẹ ó ti wá jẹ ìyà lérí ẹnì kọ̀ọ̀kan nínú wọn ìgbé wọ̀ lọ sọ wọ́n nù wọ́n ní bàbá ń jà bíi kásẹ̀kínní kọ́ bíi kákókọ́ ẹ̀yà alùbídé àtàwọn alùsùn náà a ní iṣu láàrin ara wa tá a jọ yanjú kí ni iṣu náà ẹ má ṣẹbọ mọ́ ẹ̀yin lẹ́bọ gan lẹ́yìn jẹ pé ẹbọ jálàbí ń gara ń jẹ nítorí wàhálà láti pilẹ̀ nìyẹn o. àwa ní bídíà a ní ṣe a sì ní dákẹ́ lérí ẹ̀ àwọn ní bídíà yìí gangan lójú ọ̀nà bídíà yìí gangan lójú ọ̀nà ẹ̀sìn tá ànábì ò ṣe. ọ wà torí pé àwọn ṣíà wọ́n mọ súnà lọ́ta ìwọ wà lè di ṣíà torí pé ọ̀fẹ́ dọ̀ta súnà ibi tó ń jásí tó ń lágbára ìwọ nìkan lọ́ọ́ dá wà nínú sáré o kọ́lọ́mù bá kọ́wọ́ láàánú ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọṣà já láti bọ̀ tán dáadáa ọlọ́run ní ulaika humul mu'minuna haqqan ọlọ́run bá ní olùgbàgbọ́ òdodo làwọn sàábé o àwọn ni wọ́n dáa jù nínú iman ọ̀sán nìkan tó ní iman tó wọn ẹlẹ́ẹ̀kejì as-sahabatu khairul qurun fi ittiba'i muhammadin sallallahu alayhi wa sallam àwọn sàhábà ló dáa jù nínú àwọn tí wọ́n máa ń tẹ̀lé àṣẹ ànábì sallallahu alayhi wa sallam tá ànábì bá ti ní ọlọ́run ní kí n sọ fún yín pé ká ẹ ṣe báyìí àwọn sàhábà wọn ò ní wẹ̀yìn mọ́ lọ́kùnrin wọn lóbìnrin wọn ànábì bá sọ àdísì fún wọn wọn ò ní wẹ̀yìn mọ́ àwọn ń bá a lọ nìyẹn nítorí pé àwọn ni wọ́n dájú nínú àwọn tí wọ́n ń tẹ̀lé àṣẹ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá aláàárọ̀ yìí wọn nínú al-Qur'an ọlọ́wọ́n bá ní falladhina amanu bi
ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n gba nábì gbọ́ àwọn wo ni wọ́n gba nábì gbọ́ jama àwọn sahaba wa azzaruhu wa nasaruhu àwọn ni wọ́n kún ànábì lọ́wọ́ o wọ́n sì ràn án lọ́wọ́ wọ́n kún lọ́wọ́ pẹ̀lú agbára wọ́n kún lọ́wọ́ pẹ̀lú mọ̀ràn wa azzaruhu wọ́n kún lọ́wọ́ pẹ̀lú nǹkan jà wa nasaruhu wọ́n kún lọ́wọ́ pẹ̀lú owó wattaba'u an-nura alladhi unzila ma'a wọ́n sì tẹ̀lé ìmọ̀lẹ̀ tá a sọ̀kalẹ̀ fún ànábì kí ni ìmọ̀lẹ̀ tá a sọ̀kalẹ̀ fún ànábì jama al-Qur'an àti al-hadith máa fa hadith kún o kọ́mọ́ bá fail al-Qur'an àti kíni àti hadith ọlọ́run ló sọ méjèèjì kalẹ̀ ẹni bá ti ní ọlọ́run kó sọ hadith kalẹ̀ pé ẹ̀sìn rẹ ti burú ọlọ́run wa ma yantiqu anil hawa ànábì ò ní sọ̀rọ̀ nǹkan mélòó ni máa ń sọ Qur'an àti kíni àti hadith ọlọ́run ní kò ní sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu nítorí bá ti sọ àbọ̀ fẹ́ la inú ànábì sí méjì pé Qur'an máa jáde nínú ẹgbẹ́ kan kádìsí máa jáde lẹ́gbẹ́ kan ipe méjèèjì ní jáde nínú yẹ ọlọ́run ní kò ní sọ̀rọ̀ ìbá jẹ́ Qur'an ìbá jẹ́ hadith anil hawa kó wá jẹ́ pé fẹ́nu ló máa sọ níta àfihàn inú wa illa wahyu yuha níta bá fihàn ní máa ń sọ àti Qur'an àti hadith ọlọ́run ní darí méjèèjì nítorí mọ̀ pé ọlọ́run ní darí hadith ni pé nígbà tí ọlọ́run ní kẹ́ lọ lè kírun jọ jímọ̀ ìdánù díálì sọlá tèmi yọmi fasáwò ìlà zikrillah nígbà èdè jímọ̀ Kùránì sọ iye rákà tẹ́ kì í jímọ̀ ìmọ̀lẹ́tì rákà méjì jẹ́mọ́ nínú àdìsí kọ́ wá ní ọgbà àdìsí gbọ́ rákà mẹ́rin lọ́wọ́ kì í jímọ̀ kọ́ wá ní rákà mẹ́jọ rákà mẹ́rin rákà mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n kì í torí pé Al-Kùránì ò mẹ́sàn rẹ̀ tọ́ba kí rákà mẹ́jọ ń jímọ̀ tani ọgbà tọ́ba ti wá gbà pé rákà méjì ni ọgbà pé látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá tọ́wọ́ bá gbà pé látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá òun ní kí sọ́wọ́ wà ní Kùránì òsínú Kùránì ẹnu àdìsí lọ́wọ́ ẹ má bà àdìsí yẹn jẹ́ mọ́ wa lọ́wọ́ fabi ayyi hadithin ba'dahu yu'minun àdìsí wo la fẹ́ gbàgbọ́ ibi wọ́n ti bẹ̀rẹ̀ látọ̀dún yẹn tíṣà bá fẹ́ establish ìlú kan èrè àwọn ìmáàmù tán gba àdìsí wa Bukhari Muslim wọ́n ti bá ń bẹ̀rẹ̀ wọ́n kọ́kọ́ bà tiwọn jẹ́ náà wọ́n wá parí sọ́dọ̀ Abu Hurairah wọ́n máa máa wọn sàbẹ̀ lọ́kọ̀ọ̀kan ní àwọn tí wọ́n kọ Kùránì tán kọ àdìsí lẹ̀ tó bá padà wáyá wọ́n padà wá nínú àwọn àgbààgbà nínú sàbẹ̀ tẹ́ bá wo àwọn tí wọ́n jagun síyà yìí náà lágbàtà àti ń bọ̀ bí ọdún bíi mẹ́wàá mẹ́jọ méje sísìn ẹ rí i pé wọ́n ń tó díẹ̀ díẹ̀ ni nígbà wọ́n dé ibi strong room nígbà wọ́n dé strong room kì í sàwọn asúnà nìkan la dìde àwọn bídìí ẹgbẹ́ wọn náà dìde pé ha rọ wọ́n gbé yẹn wá o wọ́n gbé yẹn wá àwọn bídà kan dìde síra wọn pé rọ Abubakar làáfà wa Umaru làáfà wa Usmanu làáfà wa Ali làáfà wa Ọlọ́run bá yọ́nú sí gbogbo wọn àwọn náà nàró Ọlọ́run bá tó gbogbo wọn ṣe àtàwọn náà lẹ́yìn àwọn sàábé ọ̀dà nẹ́bì ni wọ́n ń bọ̀ lẹ́yìn àwọn sàábé ọ̀dà nẹ́bì ni wọ́n ń bọ̀ àwọn orientalist àwọn dẹ̀ ti dọ́dọ̀ nẹ́bì tiwọn kọ́dà àwọn ti dọ́dọ̀ Allah àwọn orientalist àbẹ́yìn ọgbọ́ ẹ̀ mọ́ gbọ́ lérí social media tí wọ́n mọ̀ bú Allah ọmọ Yorùbá tí wọ́n mọ̀ bú Allah lẹ́nu rẹ̀ yọ́ mọ̀ bú ànẹ́bì Muhammad yọ́ mọ̀ fànẹ́bì sí yẹyẹ yọ́ mọ̀ parọ́ mọ̀ ànẹ́bì yọ́ mọ̀ tíṣì àdìsí ànẹ́bì Islam náà wọ́n fẹ́ wo àwọn orientalist ṣíà ọmọ ìyá kan náà làwọn méjèèjì Júù náà lọ́ọ́ dáhùn méjì lẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa kọ́lọ́mọba aláàkọ́mọ́sá jágúnlẹ̀ dáadáa o àwọn sàábẹ̀ wọn máa tẹ̀lé Al-Qur'an wattaba'u an-nura alladhi unzila ma'ahu ulaika humul muflihun ọlọ́wọ́n bá ní gbogbo àwọn sàábẹ̀ àwọn máa ti succeed o àwọn máa ti jèrè ọlọ́run ló mọ̀ sọ bẹ́ẹ̀ ọlọ́run ní àwọn èèyàn máa ti jèrè àwọn tí wọ́n gba ní ànábì sọ wọ́n gbàgbọ́ àwọn ni wọ́n dájú nínú gbàgbọ́ wọn kì í wọn ò dáàtò àyà kan nínú Al-Qur'an wọn ò dáàtò àdìsí kan nínú àdìsí ànábì wa Muhammad kọ́lọ́ mọ́sá fàwọn náà lépa bá wọn Suratul A'raf Quran 7 verse 157 Quran 7 verse 157 ọlọ́run ni wọ́n gba Quran gbọ́ àwọn ṣẹ́yà ni àwọn Abubakar yìí pé wọ́n yọ àwọn àyà kan kúrò nínú Quran
Allah ni wọ́n gba Quran gbọ́ ẹ̀yin ni wọ́n yọ sẹ́yìn náà ti mọ̀ pé ṣé àkókò ṣe muslim ọlọ́wọ́n bá Allah ni wọ́n gba Quran gbọ́ ẹ dákun bẹ́ẹ̀ bá wá yọ nǹkan kó ní Quran tó tún gbàgbọ́ nìyẹn àbẹ́ẹ̀ sọ fún wa yìí pé alukurani nígbà tó lọ ń sọ̀ kalẹ̀ ìgbà náà ni ó jẹ́ òdodo ikima ńlá kan nìyẹn o ẹ̀dìmọ́ o nígbà tá ànábì kú tán òun náà ni alukurani di ìwé rọ́ tọ́lọ́wọ́n bá Allah sì mọ̀ pé àwọn tá a wí wọ́n padà di kèfèrí wáyé tí Ọlọ́run pè wọ́n ní olùgbàgbọ́ òdodo kó tó di pé ànábì kú ìmọ̀ bẹ́ẹ̀ Yorùbá yẹn jòkó lẹ̀ kàlámùláhi madin ila qiyami sa'a alukurani kàlámù haq òdodo ni òdodo rẹ̀ kò yí ṣe pé òdodo ni lásìkò kan tọ́lá wọn ṣe à ń sọ pé ìrìtàdù ba'da rasul wọ́n pín sí méjì àwọn kan ní mùnáfìkì náà ní àwọn àgbàgbé sàhábà yẹn tẹ́lẹ̀ náà ká ànábì ò tó kú nígbà ànábì wá kú ni wọ́n gbé wọn ẹwà àwọn ọ̀daràn. àwọn sọ fún wọn yìí pé oye ṣé alukoran oye nítorí sọ ipe òdodo ni ipe àwọn sàhábé wọn gba koran gbọ́ ṣé nígbà tí ànábì kú tán wọ́n wá da láì gbàgbọ́ ṣé koran yẹn náà yóò máa jẹ́wé òdodo. àwọn bàbá wa ni wọ́n máa ń sọ yẹn jọ àwọn gba alukoran gbọ́ wọ́n ní ọ̀rọ̀ yẹn ti wá ti pẹ́ èèyàn ò lè máa gbọ́ kọ́ wá sú ọ̀rọ̀ òdodo ni tí ọmọ ọbẹ̀ títí táyọ̀ fi ṣe kínní táyọ̀ fi parẹ́ ìtọ́lọ̀ ń sọ nípa àwọn sàábẹ̀ yẹn bó ṣe rí nìyẹn bí ó sì ṣe máa rí táyọ̀ fi parẹ́ nìyẹn ẹ wá lẹ gba Kùránì gbọ́ ẹ̀yin ṣe à ẹ wá ń pe àwọn tọ́lọ̀ ń pè ní mùsùlùmí ẹ̀ ń pè wọ́n ní kèfèrí àwọn tọ́lọ̀ ń pè lólódodo ẹ̀ ń pè wọ́n lópùrọ́ àwọn tọ́lọ̀ ń pè ní alámàánà ẹ̀ ń pè wọ́n ní oníjàmbá àwọn ṣẹ́yà ní ànábì gbé ìwé kankanlẹ̀ tó sọ síbẹ̀ fún àwọn sàábé pé tí n bá ti lọ tán o àlí ni kọjá àlífà o wọn láwọn sàábé àwọn ni wọ́n tọ́jú ìwé náà wọ́n ní kọ́dà ó wà nínú Quran tí wọ́n ti sọ pé àlí ni kọjá àlífà wípé àwọn sàábé ni wọ́n parẹ́ ṣé ìwé dírámà nìyẹn wọ́n ti dírámà ó jẹ́ o àbá Jami àbá Mubarak ọjọ́ ń lọ àti gbogbo yẹn tẹ́ ń pèpè síbi tàṣọ yọ ọjọ́ ń lọ wallahi ayé tẹ wá ọ̀kan tẹ wá náà ẹ̀ ní wá mi mọ́ má ṣe ayé yẹn lo òdodo la Al-Qur'an o Suratul A'raf Quran 7 verse 157 Quran ní kọ́ máa kà Quran ní guide adébìtì ní tóyí ọba ti di pé òun lọ tán oríṣiríṣi lọ́mọ máa wá ìròrí oríṣiríṣi ẹ̀sìn oríṣiríṣi ìlànà oríṣiríṣi adébìtì ní ẹ̀dí súnà mímú ẹ̀dọ̀ Al-Qur'an mú taraktu fikum amrayn lan tadillu Ànábì ní ẹ̀ ní sọnù mo ti fi kan méjìlẹ̀ fún yín tẹ́ bá ti dì í mú kitaballah wa sunnati Al-Qur'an àtàdísì mi nítorí wà ń bẹ̀rẹ̀ sìn ọlọ́run. As-sahabatu nínú táwọn ìfọwọ́ká wọn sàábé àwọn ni the best generation òun náà ni pé khairul quruni fil ikhlas wa tadhiya nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí àwọn sàábé wà sincere àjù gbogbo wa lọ lérí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n gba Islam tọkàntọkàn nítorí tọ́lọ́ nìkan àwọn gba Islam nítorí pé wọ́n fẹ́ ràn án lọ́wọ́ wọn ò gba sunna nítorí pé wọ́n fẹ́ ràn án lọ Saudi wọn ò gba Islam nítorí pé wọ́n fẹ́ bùn lówó tó bá ń ṣèjọ àwọn ọgbà sílámù nítorí pé tọ́ba padà yá àwọn èèyàn mi oyè wọ́n kún mi lọ́wọ́ tí bá ní problem àwọn lè gba ìsìlámù nítorí Allah wọ́n gba súnà nítorí Allah sáwọn yẹn wọ́n ń ṣẹgbẹ́ wa wọ́n fi ilé wọn lẹ̀ family house wọn fi lẹ̀ àwọn oko tí wọ́n dá nígbà tí ó di pé àwọn kèfèrí ń dún mọ̀húrú mọ́ wọ́n pokòtì wọ́n sá lọ Madina àwọn ẹran tí wọ́n ń sìn wọ́n pa wọ́n tì wọ́n sá lọ Madina àwọn ilẹ̀ acres of land tí wọ́n ní nítorí Islam kọ́ mọ́ bá bọ́ wọ́n fi sílẹ̀ wọ́n tẹ̀lé anabi lọ sí Madina ẹlòmíì ìyàwó rẹ̀ lóun ò ṣe ó sì fìyàwó ẹ̀ lẹ̀ ó sì ń lọ sí Madina ẹlòmíì oní bàbá àwọn olóhùn ò ṣe Islam olóhùn ń lọ Abubakar fi bàbá rẹ̀ lẹ̀ lọ́wọ́ gbẹ̀yìngbẹ̀yìn ni bàbá rẹ̀ ṣe wá gba Islam àwọn yẹn
Islam ju anybody lọ nínú ọkàn wọn. àwọn yẹn lè wá fi ń wá wa àwọn ni wọ́n dáa ju Islam tí wọn Islam tó ń ṣe tọkàntọkàn ni. àwọn obìnrin àwọn náà fẹsẹ̀ rìn láti Maka lọ sí Madina wọ́n gbé Islam wọn sá. Ọlọ́run bá ní fala tarji'unna ila al-kuffar. Ọlọ́run bá ní gbogbo àwọn obìnrin yẹn tí wọ́n bá ti dé famtahinuhun ẹ chẹ́ẹ̀kì wọn ṣé wọ́n fẹ́ ṣe Islam tó bá dé wọ́n fẹ́ ṣe Islam lóòótọ́ Ọlọ́run ní ìrìn ànábì ẹ gbọ́dọ̀ dáhùn obìnrin yẹn padà sí Maka mọ́ o ẹ wọ́kọ̀ fún wọn Madina o. òun ti marriage ti tún nìyẹn because of Islam. ìyàwó tó fáyín dáadáa àwọn sàhábà torí Islam wọ́n dẹ̀ pàtì Maka wọ́n gba Madina lọ. owó tí ò ṣe gbé rìn èyí tó ṣe gbé rìn wọ́n gbé lọ́wọ́ èyí tó ṣe gbé rìn wọ́n jùlẹ̀ nítorí Islam. ṣé àwa àtàwọn yẹn ebi ọ̀pọ̀lọpọ̀ wa ibi tá a jẹ làwọn Islam nítorí ọ̀pọ̀lọpọ̀ jẹ. lẹ́wọ́n ní àwọn ò ní fún ní owó mọ́ yóò sì lóhùn sí Islam. òun ní challenge báyìí wọ́n wo òun ran òun ò ṣe Islam mọ́ ilé Islam tó pọ̀ jù ni èmi àlọ́ òun ṣe súnà mọ́ ó nítorí pé òun rò pé òun ṣe nǹkan báyìí fóun. àwọn eléyìí ṣe Islam torí Allah wọ́n wá fi ìlú lẹ̀ ṣé wọ́n lè fi ìlú lẹ̀ nítorí ẹ̀sìn. àwọn eléyìí àwọn ni wọ́n dáa jù nínú ìfaradà wọ́n rọ́jú. Ọlọ́run bá ní walladhina hajaru wa ukhriju min diyarihim. Ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ṣe hijira lọ Madina tí wọ́n lé jáde nínú ilé wọn ukhriju min diyarihim wọ́n lé wọn jáde. wa udhu fi sabili Ọlọ́run ní ara ni wọ́n lérí ojú ọ̀nà mi ojú ọ̀nà Islam mi Ọlọ́run ní ara ni wọ́n. Suratu Al-Imaam Quran 3 verse 195 wọ́n sì ṣe faradà lérí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ní ọlá wọ́n ní owó àmọ́ wọn ò rí gbé dání láti Maka wọ́n wà lọ lè sun mọ́sálásí ní Madina landlord ni wọ́n sun mọ́sálásí. àwọn náà ń pè ní ashabu sufa gbogbo wọn kọ́ ní tálíkà ní Maka o owó wọn kò ṣeé gbé ni o ètò nílẹ̀ ètò lóko kò ṣeé rù ẹnu káàsì kọ̀ọ̀kan tó wà lọ́wọ́ ní kálukú mú dání. níbi tí ìjírà ti Abubakar yìí tó fọ́ nìde Abubakar ó jẹ́ businessman tó jẹ́ pé ó ní àwọn olówó ní Mẹ́kà tí ó bá jẹ́ number 1 kò lè kọjá number 2. ẹjẹ́ àfi wé Dangote lásìkò wa yìí kéèyàn kan lọ lè bẹ́ Dangote pé Mr. Man oye wọn làwọn ìmáàmù wọn béèrè yín ta lọ́wọ́ nìkan wọlé ìpè tọ́ oye afẹ́ kò ní ìlú yìí ní èní àmọ́ lọ lè gbé Ghana afẹ́ relocate lọ sí Ghana kí Dangote ní ẹ̀sà bẹ́ẹ̀ ṣe wú yẹn èmi náà ti ṣe tán ọ̀ya káwọn ọmọ kẹrù jáde ipò òní padà wà nílé yìí mọ́ o ìtọ́sẹ̀lẹ̀ sábà bá kiri nìyẹn náà ọlọ́run sọ fún ànábì pé àwọn assassin wọ́n ń bọ̀ wá assassinate ẹ lálẹ́ ní o jáde kó Mọ́kà o ànábì ti gbé ọ lọ́wọ́ àárọ̀ nígbà tó di pé ọwọ́ bí aago kan àbọ̀ yẹn ànábì dìde ànábì lọ sí ilé Abubakar rí ànábì tí ń bọ̀ lọ́kàn wáyé Abubakar ní lásìkò yìí ànábì ó jáde lásìkò yìí kọ́ lóun lọ lè kíyàn nǹkan kan ṣẹlẹ̀ ni ànábì ń déwájú ẹ̀ báyìí ànábì ní Abubakar ya Abubakar wọ́n ní umirtu bil hijra aw kama qala sallallahu alaihi wasallam ànábì ní wọ́n pa mí láṣẹ wọ́n ní lẹ́ni náà ni kò ní dọ̀la wọ́n ní kí n ṣe hijira kú ẹgbẹ́ wọ́n ní kí n ṣe hijira kú ní Maka kí n kú Maka lẹ́ni kò sí information kankan lọ́dọ̀ Abubakar kó tó dásìkò yẹn Abubakar ní ya Rasulullah asubata suhba ó ti yá o gaaru kini gaaru thaw fẹlẹ sinọla kọ wà ń bẹ o
gbogbo àwọn tíra kítírà yẹn ká má máa kà á mọ́ ẹ má ka tíra àwọn orientalist tíra Kurutubi ní kẹka tíra Kurutubi ní tíra àfáwà àbí Malikisa ní al-Kurutubi ẹ lè ka tíra at-Tabrani ẹ lè ka tafsir baba Ibn Kathir àwọn tíra Islam ní kẹ́ ẹ má ka tíra àwọn kèfèrí tí wọ́n ń ṣe nípa Islam ẹ tó bá wọn làwọn lè kó síbẹ̀ ẹ wo jọ́ta àti gbọ́ ìtàn yẹn láti gbàtà àti one primary school ni wọ́n ti kọ́ wáyé pé Abubakar àti Anabi ló wà nínú gáàrú táwọn ẹ̀yìn bóun ni ìtàn ṣe wáyé padà lẹ́nu lórúkọ pé àwọn ṣe research ni apàdà wa ka tíra mi tíra tẹ ka yẹn ọ̀dà lansọ fẹlẹsìnà làbáwò ẹ lọ maktaba tó islamiyya àwọn maktaba Islamic library ẹ lọ sí yẹn wà Madina wà Maka wà ní Egypt ẹ wọ bẹ lọ ẹ lè lè kàtàn yẹn ń bẹ ẹ má lọ lè kàtàn lọ́dọ̀ àwọn orientalist bóòlù yẹn sọ ma lọ lè wá original story lọ́dọ̀ enemy abẹ́lẹ́ ọ̀kọ́ ọlọ́mọṣà wọlé ọlọ́mọṣà gáìdì wà táwọn náà as-sahabatu hum khairul quruni fil ibada ọlọ́wọ́n bá kọ́kọ́ fáwọn yìí pé àwọn sàábé wọ́n fara gbolẹ̀ fọlọ́hún wọ́n ṣe ìbáàdà gan a lè bá wọn nínú ìbáàdà yẹn àwọn ló dájú ní ìbáàdà àwọn wọ́n ṣe ìbáàdà nítorí Ọlọ́run wọ́n dẹ̀ fi tẹ̀lé bá nàbì ṣe gẹ́lẹ́ ẹ̀yìn tó jẹ́ wọ́n yàtọ̀ ni ẹ̀ níta nàbì ọba ti ṣe hàn ní ṣe ọ̀nà tá nàbì gbà ṣe ni wọ́n ṣe kíni ní a máa fi ṣe Ọlọ́run wa ń ròyìn wọn ní Quran Ọlọ́run bá ní Muhammadun Rasulullah walladhina ma'ah Ọlọ́run ní Muhammad òjíṣẹ́ Ọlọ́run o walladhina ma'ahu Muhammad òjíṣẹ́ Ọlọ́run àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ wọn fún wa ni o Muhammadu Rasulullah walladhina ma'ahu àwọn mélòó ni ìyẹn jama àwọn méjì Muhammadu àti walladhina ma'ahu àwọn tó wà pẹ̀lú ẹ̀ àwọn olówó pẹ̀lú rẹ̀ jama Abubakar Umaru Uthman Ali adala adu Abu Huraira Talha Abu Dharr al-Ghifari Bilal Mu'adh bin Jabal adala ta'ala adu Ọlọ́run ní gbogbo àwọn tó wà pẹ̀lú rẹ̀ Ọlọ́run wá fẹ́ ròyìn wọn Ànábì àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ ó ní ashidda'un 'ala al-kuffar Ọlọ́run bá ní wọ́n lé lórí àwọn kèfèrí tó ń fẹ́ pa ní ẹ̀sìn ruhama'un baynahum àmọ́ wọ́n máa ń ṣàánú ara wọn ẹ̀rí wọ́n máa ń ṣàánú ara wọn wọ́n láàánú ara wọn wọ́n fẹ́ràn ara wọn Ànábì àtàwọn sàhábà wọ́n fẹ́ràn ara wọn ló ti jẹ́ kí iṣẹ́ yẹn rọrùn láti jẹ́ fún Ànábì sallallahu alaihi wasallam Ànábì ò kórìíra wọn àwọn náà ò kórìíra Ànábì Ọlọ́run wá fẹ́ ròyìn ìjọsìn wọn Ọlọ́run bá ní tarahum ruk'an sujada Ọlọ́run ní ẹ rí wọn Ọlọ́run ní sì wò rí wọn ni Ọlọ́run bá ní gbogbo àlẹ́ máa rí wọn ní ẹni tí ń ferí kanlẹ̀ tí ń rúkú rúkà wọ́n ń rúkú gan sujada wọ́n dẹ̀ máa ń ferí kanlẹ̀ gan yabtaguna fadlan minallahi wa ridwana wọ́n wá ọlá Ọlọ́run àánú látọ̀dọ̀ Ọlọ́run nítorí Ọlọ́run ni wọ́n ṣe ń ṣe torí ìyọ́nú Ọlọ́run ni kéde torí kan míì simahum fi wujuhihim min athari sujud Ọlọ́run bá ní àmì wà ní gbangba wájú wọn òun náà ni erípa ìfẹ́rí kanlẹ̀ ẹ bá rí eré Abubakar Umar Uthman Ali oye kò mọ́ bíi tèmi àti ẹ báyìí wọ́n fẹ́rí kanlẹ̀ wọ́n kí ọ̀ranyàn wọ́n kí nẹ́fìlà wọ́n kí dùwà wọ́n kí wítìrì súnà rọ́tíbà gbogbo àwọn tó ń bá àwọn sábẹ́ yìí ẹ béèrè ẹni jò ló ti kí súnà rọ́tíbà gbẹ sí mi kiri sá tó sì ẹ̀ máa ń tán pè bẹ́ẹ̀ ẹ̀sìn bẹ́ńlẹ̀ tá a fẹ́ ṣe ẹ̀ wọ́n ń dẹ̀sẹ̀ rú tí ó tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó láwọn sí Islam gan ẹsẹ̀ wọn ò tí ì múlẹ̀ nínú Islam ẹ̀tọ́ wọn sọ fún wọn pé tí wọ́n gbàgbọ́ yìí ò rí bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run ròyìn wọn Suratul Fatih Quran 48 verse 29 Ọlọ́run bá ní àwọn sábẹ́ ń kírun o àwọn sábẹ́ ń ṣe kíni kódà àpẹẹrẹ ẹ̀rù ń bẹ níwájú wọn tẹ́ bá rí wọn
àwọn tọ́lọ́run ròyìn ní Kùránì báyìí báwo ni ó sì wá ya kèfèrí lẹ́yìn ànábì nígbà ànábì lọ tán wọ́n wá di kùfàr wọ́n wá di kèfèrí kò possible náà ọlọ́run máa ti ó ti ṣẹlẹ̀ ọlọ́run máa ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ ọlọ́run bá máa ti ó padà ṣẹlẹ̀ ọlọ́run máa ti ó ṣẹlẹ̀ kákó bá ṣẹlẹ̀ bí òun ó ṣe rí táyà pé ọlọ́run bá ti mọ̀ pé àwọn sàábí ó ya kèfèrí lẹ́yìn ànábì ni ọlọ́run ní ròyìn wọn pé ulaika humul mu'minuna haqqan tí ọlọ́run ní fẹ́ kí wọ́n pe Kùránì nírọ́ ṣé àwọn kì í ṣe muslim. as-sahabatu khairul qurun fil jihad wọ́n nípa ká kọjú ọ̀wọ̀n tẹ̀sìn àwọn tó ń fẹ́ pa ànábì wọ́n fẹ́ pa islam káwá dìde ńlẹ̀ ká kọjú sí wọn wọ́n ní wọn kẹrẹ̀ àwọn ni wọ́n láyà jù náà pé wọ́n ń sìn tọ́ba délẹ̀ ń sìn ọmọ bó ti sá lọ. ọ̀kan náà wọn náà ń jọ kan lóní ká ní jihad ṣe délẹ̀ báyìí ó lóun lòun kọ sá wọ́n láwọn tí sòkòtò wọn tí kò balẹ̀ òun mọ̀ pé àwọn yóò dúró tán ni àwọn oníbàárù jẹ̀mọ́ alùsùnnàtì wal jamaa tọ́lá àwọn ọ̀fẹ̀sì ṣeré àwọn ọ̀fẹ̀sì ṣeré ẹ̀yin lẹ́yìn fẹ̀sì ṣeré ẹ̀ máa fẹ́ ẹ̀sìn ẹ̀ máa fi ń dẹ́fẹ̀. ọlọ́wọ́n bá ní inna Allah yuhibbu alladhina yuqatiluna fi sabilihi saffa ọlọ́wọ́n bá ní Allah ọmọ nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ń jagun sójú ọ̀nà rẹ̀ fi sabili saffa ọlọ́wọ́n bá ní wọ́n máa tò tí wọ́n bá ń lọ sójú ogun Abubakar ṣáájú Umar máa tẹ̀lé Uthman máa tẹ̀lé Ali máa tẹ̀lé Tọ́lá Saad Sa'id wọ́n máa tẹ̀lé Ànábì ní ó dúró wọ́n ọlọ́wọ́n bá ní saffa wọ́n máa tò ka'annahum wọ́n á tò sáfù saffa àwọn tó tò sáfù wọ́n fẹ́ fi àyà wọ́n fẹ́ fi gbá kínní ìdà wọ́n fẹ́ fi àyà wọn wọ́n fẹ́ fi gba kínní wọ́n fẹ́ fi gba ọkọ̀ arò wọ́n fẹ́ fi ẹ̀mí wọn wọ́n fẹ́ fi sílẹ̀ àwọn náà lọ́mọ àwọn sàbí náà níyàwó tó fáyín wọ́n lówó wọ́n fẹ́ fi jayé ṣe Abubakar tó lọ sójú ogun ẹ mọ̀ pé káàkiri kúṣẹ́ tí ọlá àtọwọ́ ń bẹ́ńlẹ̀ Usman owó ń bẹ́ńlẹ̀ náà àwọn olówó ọlọ́wọ́n bá ní sọ́fà àwọn máa tò ka annahum bunyanun marsus wọ́n dà gẹ́gẹ́ bí gbà tí wọ́n bá kọ́ ilé sí àpé ilé kèé sábà yapa ara wọn yóò tò ní bí gbà téèyàn bá kọ́ ilé tí ọ wá sẹ́ẹ̀tì lọ tó jẹ́ pé bí gbà téèyàn bá tó sáfù sọ́ọ̀tù sọ́ọ̀fù aya ẹlẹ́ẹ̀kẹrin lọ́wọ́ ọlọ́wọ́n bá ní òun nífẹ̀ẹ́ wọn walladhina hajaru fi sabilillah ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n kó Mákà lọ Mádínà tí wọ́n ṣe hijira thumma kutilu ọlọ́wọ́n bá ní lẹ́yìn ìgbà tí wọ́n kó Mákà tí wọ́n dé Mádínà wọ́n padà pa wọ́n mọ́ Mádínà o thumma kutilu ọlọ́wọ́n ní wọ́n padà rí kú o ọwọ́ padà bà wọ́n o aw matu àbáwọn tó sì kú sínú ilé tí wọ́n kú láì ṣe pé wọ́n kú lójú ogun la yarzuqannahumullahu rizqan hasana ọlọ́run gbogbo wọn ni màá fún ní arísìkí ní àlìjánná arísìkí tó dáa ní fún wọn ní gbádùn Suratul Hajj aya 58 ọlọ́run ni wọ́n kú sínú Islam nínú aya kan ó ní wa qatalu wa qutilu ọlọ́run bá ní àwọn mùsùlùmí àwọn sàábẹ̀ yìí ọwọ́ wọn bà nínú àwọn ọ̀tá ìsìtàn fẹ́ paná Islam ọlọ́run ni wa qutilu ọlọ́run ni ọwọ́ bà wọn náà o ẹ̀rí ọ̀rọ̀ méjì ni ẹ ọlọ́run ni wà kọ́tàlú ọlọ́run bá ní àwọn náà pa nínú wọn wà kútìlú ọlọ́run ní ibẹ̀ náà àwọn sàábé náà tí wọ́n pa o ogun lápẹ́ ọlọ́run fi sàdánwò fún wọn ni àwọn eléyìí ni wọ́n fi ẹ̀jẹ̀ wọn ni wọ́n fi lọ Islam tí tààjòkó sínú yàrá tí wọ́n máa sẹ́ndì mílíọ̀nù sí bàbá kan sọ̀sọ̀kúsọ nínú Ramadan kan ọ̀rọ̀ ní òṣèré máa gbọ́ ọ̀kan nínú àwọn aláyé tóun ń ta mọ́tò wọ́n ní lọ́ba ní mo gbádùn wá sí àfa yẹn nínú Ramadan yìí lọ́ba ní kán lọ́ọ́ lè fún kọ́kọ́rọ́ mọ́tò ńlá ipò gbádùn ẹ̀ àfa àtọ́yẹ kan ti máa lé ó ní táwọn fẹ́ máa gbọ́ gangan ní ẹni yẹn ń sọ yẹn àwọn afa yẹn já sí wàhálà táwọn súnà yẹn pọ̀ wọ́n mọ̀ lẹ́yìn ọ̀wọ̀nà sọ ọ̀wádìí wọ̀nà tó bá ti ṣẹ́ náà àwọn àṣọ ọkọ àlìjẹ náà lọ́wọ́
àbá ìyá gba ọlọ́run tán ó tún já tí a rọ̀bà ọlọ́run bọ̀ ẹ máa kó jọ àwọn tá ń kó jọ lánàá àyìnà hàn where are they àmọ́ lọ́wọ́ bí yín o bala nasa alanna alladhina ursila ilayhim wala nasa alanna al-mursalin ọlọ́run ni a béèrè lọ́wọ́ àwọn tá a ránṣẹ́ a sì béèrè lọ́wọ́ àwọn tá a rán ní sí ẹ jẹ́ á dúró ti òdodo ẹ jẹ́ á kún òdodo lọ́wọ́ ẹ jẹ́ á ràn òdodo lọ́wọ́ ẹ má jà fáwọn afáà súnà lẹ́ o bá tún fi dìtà wáyé lágbára ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń ṣe dáwà èyí tó lálàáfíà dénúdénú ò tó nǹkan mọ́ orun ò balance mọ́ náà ọ̀pọ̀lọpọ̀ gbélé mọ́ nítorí pé ìgbà bá kọ́lé ọ̀kan nínú àwọn àfáà ní kọ̀sídà ó ní mata yẹ bulugul buniyanu yawman tamama ó ní níjọ́ ní ilé náà ọ̀yọ́ wa dé ìparí níjọ́ la fẹ́ kọ́lé náà tán wà á ń tàtẹ̀bù ní ìwọ ń kọ́lé ọmọ block wágé ìrúkà yahadimu àwọn kan sì ń wo tẹ̀lé ọ oníjọ́ làwọn complete ilé níjọ́ làwọn yẹn fẹ́ rí picture Islam tá a nábì ṣe ní Maka nílẹ̀ Yorùbá ẹ rí i pé àwọn mú kíní yẹn díẹ̀díẹ̀ ni tawhid sunna oye ibada akhlaq muamala ìkọ̀ọ̀kan oye odidi iṣẹ́ ńlá ni tí mùsùlùmí gbọ́dọ̀ gbọ́yé kó tó tẹ́rí gbàsọ́ àti ìrí ti tawhid yanjú o lójoojúmọ́ bá a ṣe ń gbọ́ ní tó ń dàrú máa wọ̀nyàn lọ́wọ́ bàbá kan bá ní dúró tọ́ ọlọ́run ẹlẹ́kejì ọ̀sọ̀ pé ọlọ́run bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ èèyàn wà ọlọ́run mina jinnati wan nas suratu nas wà àwọn ayé bìdí yanyan ẹ dákun ẹni kò ní mòlúdi dá ẹni kò sọ pé mòlúdi ọ̀dá ìwọ ni kò tètè múra síra rẹ ẹni bá ní torchlight lọ́wọ́ onímọ̀rin nínú òkùnkùn lọ́lẹ̀ kéwò bàbá ti kéwò tó bá ti bá pàdé nínú kọ́ra àtàdísì ojú ẹ̀ ti lanu ojú ẹ̀ ti dá nìyẹn ojú ẹ̀ ti ṣe kíni ojú ẹ̀ ti dá gbogbo ọlọ́tí máa gba òní gbọ́mọ́ àmọ́ òkéwò àwọn ní la àwọn mọ̀láyé káta ó ní ayé àtàní ká bó ṣe mọ̀lúdì lọ́wọ́ náà bá ní àfáàyàn proof ayé náà ní la àwọn mọ̀láyé káta ó ṣe knowledgeable quote the ayah aya tọ́lọ̀ ní ká máa ṣe àsọ̀látù fún ànábì ní aya mọ̀lúdì you need to learn my brother my sister hey ẹ lè wọlé kéwò ayédàgbà ká máa lọlé kéwò tọ́ọ̀ bá lè lọlé kéwò offline lọ́ọ̀ lè wọlé kéwò online kí wọ́n tó gbẹ̀rù lórí ẹ torí pé ayé yìí tó bá ti dákẹ́ oyé títẹ̀ di tán nìyẹn ìtọ́ bá gbé dọ̀rùn náà òun náà ni wọ́n fi jọ́ọ̀jì ẹ lọ́rùn ìtòsí burú nínú ọ̀rọ̀ ẹ̀sìn ni pé èyàn lè fi gbogbo ilé ayé rẹ̀ kó fi kírun kó fi gbààwẹ̀ kó fi ṣe sàrà kó wá jẹ́ pé ó wá lọ lè fẹ́ẹ̀lì níbi tawhid gbogbo iṣẹ́ yẹn kó wá níbà níwájú ọlọ́njọ́ àlìkìyàmọ̀ kọ́lọ́mù bàálà kó mọ́ṣáláà wá kó sànù wa o. àwọn sàhábà wọ́n ní àwọn ni wọ́n fi ẹ̀jẹ̀ wọn ni wọ́n fi lọ Islam wọ́n kú nítorí Islam wọ́n dágbére fáwọn ẹbí àtàrà àwọn ọmọ wọn dọ́ ọmọ òrukàn àwọn ìyàwó wọn dopó nítorí Islam asahaba tó umu khairul quruni fi nafaqa wọ́n ní tábà ń kan ìnáwó kọ́ wọ́n náwó fún ànábì wọ́n náwó láti fi spread Islam wọ́n náwó fún àwọn mùsùlùmí tálíkà àárín wọn wọ́n náwó lérí jihad ọlọ́run inna Allah ashtara minal mu'minina anfusahum wa amwalahum bi anna lahumul janna ọlọ́run ọba ní èmi ọlọ́run ọba mo ti rà lọ́dọ̀ àwọn sàábé ẹ̀mí wọn mo sì ra owó wọn mo wá fi tàdí janna fún wọn mo ra ẹ̀mí wọn mo sì ra kíni jẹ́ wọn owó wọn àwọn dúkìá wọn àwọn sàábé kẹrin lẹ́nà wọn fi yọ sàká làwọn àlùmọ̀ tálíkà ń jẹ àwọn sàábé gbé góòdì lẹ̀ ìlà àwọn àlùmọ̀ tálíkà ìní wọn náà bẹ́ẹ̀tù zakat ilé zakawa àwọn olówó yẹn wọ́n fowó sílẹ̀ ọlọ́run ni mo ra owó wọn rẹ̀ mí wọn mo wá fi tàlí jẹ́nà fún wọn. àwọn tó wá ná owó wọn yẹn tí ẹ̀yin fi bá ẹ̀sìn ẹ̀yin ò wá ṣe kún ẹ̀sìn yẹn mọ́ ẹ̀ protect ẹ̀sìn yẹn ẹ̀ ṣàlàyé ẹ̀sìn yẹn mọ́ ẹ̀yin wá ń jẹun lábẹ́ ẹ̀sìn ẹ̀sìn tó dé pé wọ́n lọ pẹ̀lú owó ni wọ́n fi lọ. àwọn Abubakar ṣiṣẹ́ ẹ̀sìn ló jẹ́ àwọn Uthmanu ṣiṣẹ́ wọ́n ṣe business ẹ̀sìn ló jẹ́ Abraham bin Auf wọ́n ṣe wàhálà olówó ni wọ́n
gbogbo ọ̀pọ̀lọpọ̀ owó wọn ìdí ẹ̀sìn ni wọ́n ná sí ẹ̀sìn làwa wá bá àwa ń pa àwọn sàhábà ní kèfèrí níwò yìí ya abuna Ìran gbogbo èèyàn ọmọ Ìran aleikum bi taqwallah ẹ lè bẹ̀rù Ọlọ́run ọba o Quran làwa gbàgbọ́ o suratu tawba Quran 9:111 suratu tawba Quran 9:111 suratu tawba ayé ọgọ́rùn-ún kan àti mọ́kànlá ìbẹ̀rẹ̀ Ọlọ́run ọba aláà ti ń sàlàyé fún wa yìí pé àwọn sàábé èmi Ọlọ́run ọba àtàwọn àjọ negotiate lérí ẹ̀mí wọn àtọwọ́ wọn wọ́n dẹ̀ kó méjèèjì sílẹ̀ èmi náà wá fún wọn ní àlìjánnà ẹ dákun wọ́n ti confam àlìjánnà àwọn èèyàn ìwọ wá jòkó sí ilẹ̀ Yorùbá ń bí àwọn sọ̀rọ̀ wọn láì dáa nígbà tá ànábì kú gbára wọ́n lọ lè jà sí àlífà wọ́n fòkú ànábì ilẹ̀ láti ibo síbo ṣe tó wá kàn tó máa rán nú ẹ̀sìn ọlọ́ni àwọn tó lọ́wọ́ bá aláà ti confam àlìjánnà wọn tí wọ́n bá ṣiṣẹ́ rí Ọlọ́run ní confam àlìjánnà wọn náà Ọlọ́run ní mẹ́sẹ̀ ní ẹ̀mí ni wọ́n ná owó ànábì láta ṣubú aṣọ́hábì ànábì ní kẹ́nìkan mọ́ bùsọ̀ àbẹ̀ mi o falaw anna ahadakum anfaqa mithla uhdi dhahaba tẹ́nìkọ̀ọ̀kan yín tẹ́ bá ná góòdì ẹ̀ ná owó tó jẹ́ góòdì ó wá ṣe déédéé òkè Uhud bó ṣe tóbi tó yẹn má balaga mudda ahadikum wala nasifa láàdá tẹ́ gbà ń bẹ̀ kò lè tó láàdá tẹ́ gbà lérí nínú láàdá tí sàbẹ̀ gbà lórí déédéé góòdì múdù kan ẹ̀mọ́ sẹ́gbẹ̀ẹ́ múdù tá a fi yọ jágà sàbẹ̀ náà ná sójú ọ̀nà ẹ̀sìn nígbà àwọn yẹn lọ tán tó di pé ilẹ̀ dẹ̀ tán ẹ̀yin wá ná góòdì tó ṣe déédéé òkè Uhud láàdá tẹ̀yìn ó gbà lérí góòdì tó ṣe déédéé òkè Uhud tẹ́ kó kalẹ̀ yẹn kò lè tó láàdá tẹ́ gbà lérí nínú láàdá táwọn sàábé ó gbà lérí múdù kan láàdá àwọn sàábé tí wọ́n gbà lérí múdù kan ó ju láàdá tẹ̀yìn ó gbà lérí òkè Uhud lọ. àdébí ni àti ẹ̀tún pa ilé ni wàhálà nasifa ìdajì múdù táwọn sàábé ná nínú owó wọn tí wọ́n fi gbẹ́sìn ga nígbà tí nǹkan le láàdá tí wọ́n gbà ó ju ládàá tẹ̀yìn ọgbà oye tẹ̀yìn bá ná dèdè òkè Uhud lọ ìdajì mọ́dù agolo mílìkì mélòó ago mílìkì méjì bí nǹkan ẹ wá wo òkè Uhud bó ṣe tóbi tó bí òkè luma ẹ wọ ẹrù ẹ wọ táwọn sábẹ́ ná torí gbà táwọn ń ná yẹn wọ́n ń ná pẹ̀lú ìnira. as-sahabatu khairul quruni alladhina hamilu ani nabi al-wahya was-sunnah wọ́n ní àwọn sàábé ló dáa jù nínú gbogbo àwọn ẹ̀dá Ọlọ́run nínú ẹni tí máa ń fún yàn ní information àwọn ni wọ́n gbé information wá fún wa nípa alukur'an àti hadisi àwọn ni wọ́n wá responsible láti máa kọ alukur'an kalẹ̀ Zayd bin Thabit Ali bin Abi Talib Usman bin Affan baba olówó yẹn wọ́n láwọn mẹ́ta yẹn àti Muawiya àwọn tí wọ́n máa ń kọ wá yìí nìyẹn Muawiya tẹ́ fi ń panu yẹn ẹ máa jóná tẹ́ bá túbọ̀ lọ́dọ̀ ọlọ́ àwọn yẹn ni wọ́n kọ wá kọ́mọ̀ bọ́lẹ̀ wọ́n ní wá ibùdókùnmá wọ́n há Al-Qur'ani àwọn sàábé 70 sàábé wọ́n palójú ogun Uhud 70 ni wọ́n jáde ni wọ́n wọlé mọ́ àwọn ìyàwó wọn wọ́n òkè wọ́n wọlé báyìí wọ́n ní abutikú wọ́n wá dé 70 bẹ́ẹ̀ tí wọ́n há Al-Qur'ani kẹrì lójú ogun Uhud nìkan ọlọ́mọdé á rí wàhálà oyè kí àfàgbà kan kókó àwọn èèyàn lọ fún siyara bóyá wọ́n lọ prison yard àbí wọ́n lọ bìkan fún sẹ́dáwà kéèyàn 70 wàá kú mọ́ lọ yóò fẹ́ sáko nílùú ẹ̀ àwọn ìyàwó wọ́n gbà pé tí wọ́n bá dé àwọn ọmọ ọjọ́ kọ àtìyàwó tí wọ́n bá sì lọ àwọn pàdé nínú àlìjánnà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ kọ́lọ́mọba alákọ̀ọ́mọ́sá kẹ́ gbogbo wọn anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ọ wá fà wá anabi wa fà wá lé wọn lọ́wọ́ kó tó lọ àwọn tá a fẹ́ jákun wọn yìí anabi fà wá lé wọn lọ́wọ́ kó tó di pé ń lọ ká anabi tó kú anabi sọ fún wa yìí pé ẹ máa tẹ̀lé àwọn sàábẹ̀ o wọn lé anabi wọn kà sọ́bà tán anabi kọjú sọ àwọn jama anabi wọn ṣe wáàsí anabi ṣe wáàsí mi hadisi arbab anabi ṣe wáàsí wọn lé anabi wa bú ẹkún
sallallahu alaihi wasallam ó ní gbogbo àwọn táwọn wọn bẹ náà àwọn náà wá sun ẹkún àwọn náà wá sun ẹkún àwọn náà wá sun ẹkún nǹkan náà sọ abẹ́ ní kọ́ máa jẹ́ pé ọ̀rọ̀ gbẹ̀yìn lànàbì ń sọ fún wa yóò ìrẹ́ ànàbì lẹ́yìn gbàtà àti sunkún tán tá a ti yóò yìí ìjọ onímọ̀nà tó lè fún wa ànàbì ní fa innahu man ya'ish minkum ànàbì ní gbogbo ẹni tí ó bá padà ń sẹ̀mí lẹ́yìn mi fasayara ikhtilafan kathira ibi wàhálà ti dẹ́ni ẹ̀jẹ̀ wa ànàbì ní ẹ máa rí ìyapa nínú ẹ̀sìn o tó yapa sí tèmi kọ́ yín ṣé kò padà wá ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ṣẹ́yà tó dìde ànàbì fasayara ikhtilafan qalilan la kathira ànàbì ní ẹ máa rí ìyapa tó máa pọ̀ nínú ẹ̀sìn tí wọ́n ní eléyìí náà ẹ̀sìn ni eléyìí náà ẹ̀sìn ni ẹ ṣe eléyìí náà fa alaykum bi sunnati ànàbì ní ọ̀dọ̀ wọ̀nyí pẹ̀lú sunna mi o ànàbì ní wa sunnatil khulafai ar-rashidin al-mahdiyyin min ba'di tamassaku biha ànàbì ní àti sunna àwọn sàábé àwọn àgbààgbà sàábé tí wọ́n jẹ́ àlééfà lẹ́yìn mi ànàbì sọ pé sunna Ali nìkan ó ní sunna khulafa àwọn tí wọ́n jẹ́ àrólé lẹ́yìn mi ẹ wá di sunna náà mú ẹ sì di sunna àwọn àrólé yìí mú torí pé wọ́n ní sọ yín nù nígbà wo làwọn àrólé wá di kèfèrí ẹ̀yin ṣe alimamiya aleyhitina ashariya ẹ̀yin ọ̀daràn mujirimun kó mujirimun ẹ fẹ́ bà ayé àwọn yẹn jẹ́ ẹ fẹ́ bà kíámà wọn jẹ́ nígbà wo làwọn àrólé wá di kèfèrí ọ̀rọ̀ tá ànábì sọ ni ànábì sọ fún wa yẹ pé ká di mọ́ ojú ọ̀nà àwọn sàábé ojú ọ̀nà àwọn sàábé ni wọ́n ń pè ní àsàlàfíyà sálẹ̀f àwọn sálàfù wa àwọn aṣíwájú wa ojú ọ̀nà wọn ọ̀nà tí wọ́n gbà nígbàgbọ́ tí wọ́n gbà lo ìgbàgbọ́ wọn tó jẹ́ pé ó níbàámu pẹ̀lú tá ànábì filẹ̀ ojú ọ̀nà ìlànà ìjọsìn wọn ní wọ́n ń pè ní sàlàfíyà ni àwọn ìwà dáadáa tá ànábì ní kí wọ́n máa practice láwùjọ ìsàgbé sàlàfíà ni ẹ ká máa ṣẹ̀ṣẹ̀ bá ànábì ṣiṣẹ́ gẹ́lẹ́ ìsàgbé sàlàfíà ni ẹ kìlì sàlàfíà ni ká máa ranjú ká máa wẹni tá kàfàrà ìgbẹ́ tá a la fẹ́ sọ di kèfèrí lẹ́ni o èyí mélòó ti sọ di mùsùlùmí lẹ́ni tó fi wá jẹ́ pé ìdí wọ́n fẹ́ máa rán lé ayé rẹ̀ inú rẹ̀ máa dùn kó ṣe ìpèyàn kèfèrí mẹ́wàá kó kílò tó sùn inú rẹ̀ máa dùn kó pèyàn bí mẹ́wàá kèfèrí kílò tó sùn ara rẹ̀ ò ní balẹ̀ tí o bá ti lè jọ kàfàrà ẹlẹ́mi yọ ọmọ wò báyìí yọ ọmọ wò tàlá tó ń bá dá àbáyọ àwọn afẹ́ máa dá ni ara tí wọ́n máa ń sọ òṣòlù fẹ́kẹ̀ tí wọ́n ń sọ mọ́sálà hadith kò ní gọ́gù kò ní bá wọn wò kò ní bá wọn gbọ́ ẹni wọn ní tabdil tajrih afẹ́ bá dá lẹ́ni àti mú àwọn kan tá afẹ́ bá dá ẹbí ẹni yóò ló ti ṣe dùn àgbẹ̀ salatu duha sọ̀rọ̀ àbí hamdi ọgọ́rin yóò ló ti kàgbé anabi ni wọ́n bọ̀ nígbẹ̀yìn ayé wọ́n kọjú sáwọn oní sunna wọ́n wá kẹ́yìn sáwọn oní bídíà wọ́n máa dàn kan rínú ẹ̀sìn ọlọ́ kọ́lọ̀ mọ́sá sọ́ni kọ̀ọ̀kan wọn bẹ̀ níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ara tá a fi mọ̀ pé àwọn sahaba àwọn ni wọ́n dáa jùlọ anabi as-sahabatu ghayru ma'sumin a sọ wọn kúrò níbi àṣìṣe kí ẹ ṣe pé wọn ò lè ṣe kíni wọn ò lè ṣàṣìṣe àmọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá Allah lóhun ti foríjì wọn laqad taba Allahu ala nabiyyi wal muhajirin wal ansar ọlọ́wọ́n bá ní èmi ọlọ́hun mo ti foríjì ànábì o sallallahu alayhi wa sallam mo ti foríjì àwọn tí wọ́n bá ànábì ṣe hijira o Abubakar Umar Usman Ali abi àti gbogbo wọn àti wọn àwọn tó gbà wọn lálejò Madina mo ti foríjì wọn àwọn tí wọ́n tẹ̀lé lásìkò tí kan nira kápẹ́ wọ́n bá ní mistake tí wọ́n ṣe wọ́n ní wọ́n ti foríjì wọn kí ló wá dé tí wọ́n tó ń sọ̀rọ̀ wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti foríjì wọn. ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ láàrin Ali àti Muawiya lóòótọ́ táwọn afáà sunna gan confirm wípé àníyàn àwọn méjèèjì da àmọ́ mistake ni Muawiya ṣe. ìwọ tí wọ́n ti foríjì ìwọ wá ń sọ̀rọ̀ ẹni tí wọ́n ti foríjì. làwọn àlùfáà wa wọ́n ní èébú àwọn sàábé kọ̀tọ́ lẹ́nu olùgbàgbọ́ òdodo àwọn ọ̀gá ẹ̀ àwọn aṣáájú ẹ̀ àwọn wòlíì ọlọ́run wàlí àwùlíyà
anabi ni ma sábà asuhabi gbogbo ẹni tí n bá ń bú kanú àwọn sàábé mi fa alayhi la'natullah anabi ni mo ti ṣe anabi ti ṣe pèlè kalẹ̀ ìpè yẹn ti wà ńlẹ̀ kọ́kàn yanu képe yẹn jálù lérí ni anabi ni ma sábà asuhabi ẹni bá ń bú àwọn sàábé mi fa alayhi la'natullah ìbínú Ọlọ́run máa bá wal malaika àwọn màláíkà wọn máa ṣe pèlè wan nas ajma'in ìpè táwọn yẹn bá ń ṣẹlẹ̀ yóò máa mú tó bá ti bú sàábé gbogbo táwọn yẹn bá ti wí pé yóò ṣẹlẹ̀ sí ọ yóò ṣẹlẹ̀ sí ọ ìbínú Ọlọ́run ọba yóò máa rọ̀ bí òjò Ọlọ́run máa fi aṣọ náà tán bó sàábé o òkókò sahaba ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá ẹ̀yin ìyá wa sisters wa kí ni àwọn ìwọ̀ tó àwọn sàábé fẹ́ gbà lọ́wọ́ wa alákọ̀ọ́kọ́ ẹ̀yin ti kọ́ọ́dù fadlihim ẹ̀yin ti kọ́ọ́dù fadlihim káàdì sọ́kàn ká tó lọ lè pàdé Ọlọ́run yìí pé ẹni ọlá ni wọ́n ẹni ọlá ni wọ́n aṣíwájú dáadáa ni wọ́n ẹni ire ni wọ́n Ọlọ́run gbọ́lá fún wọn Ọlọ́run dá wọn lọ́lá láyé ń bí Ọlọ́run dá wọn lọ́lá nínú àlìjánná àwọn ni wọ́n jù wá lọ àwọn lọ́gá wa àwọn làáfà wa ọ gbọ́dọ̀ má gbé sọ́kàn kó tó pàdé Ọlọ́run. ẹlẹ́ẹ̀kejì mahabbatu wọn muwalatu ká wá nífẹ̀ẹ́ wọn ká sì máa jà fún wọn ká nífẹ̀ẹ́ wọn ká sì máa jà fún wọn ká máa yanjú àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tí wọ́n bá ń sọ sí wọn la ká máa ṣàpọ́nlé wọn ká sì máa wà pẹ̀lú wọn ká nífẹ̀ẹ́ wọn dénúdénú. ẹlẹ́ẹ̀kẹta alikafu amma shajara bainahum ká sì wá dákẹ́ ẹnu wa ẹnu rẹ̀ báyìí ètè tòkè àti tìsàlẹ̀ kó o ṣe kínní kó o fi dẹ́ra wọn tó bá ti di pé ọ̀fẹ́ sọ oyin láì fi àbí àṣìṣe tí ń bẹ lára àwọn sàábé individuals ní wọ́n ti dọ́rọ̀ sàábé kan lẹ̀ láì dá wọ́n ní dìde kó ń bẹ̀ má bá wọn dá sí o kò má gbé tiẹ̀ àlìkáfù ọ̀ dákẹ́ kọ̀ọ̀kan ọ́ bóòlù ṣe kàn ọ́ bóòlù ṣe kàn tíra tó ń tú àwọn tí wọ́n gbé tíra wá tó fi ń jẹun bóòlù ṣe wàá tú tíra kàn wọ́n ní bàbá yẹn gbọ́ Yorùbá yẹn sẹ́ àwọn tí wọ́n gbé tíra wá tó fi ń jẹun sẹ́ ọwọ́ aka tíra yẹn ti wàá kà á kàn wọ́n pé wọ́n dá mọ́ wọ́n ní gbogbo tó bá tó láàrin àwọn sàábé mujtahidun wọ́n gbìyànjú ni yaduruna bain al-ajri wal-ajrayn wọ́n ń yí láàrin kán gba aládá ẹyọ kan àbí kán gba aládá méjì tí wọ́n bá ṣe déédéé lérí ìdájọ́ tí wọ́n dá ajẹ́ pé wọ́n gba aládá méjì tí wọ́n bá ṣe mistake wọ́n gba aládá ẹyọ kan látara pé wọ́n gbìyànjú Muawiya gbìyànjú ni nígbà Uthman bin Affan tí wọ́n pa Muawiya òun dúró lérí pé ẹ má jẹ́ àti yan khalifa ẹ jẹ́ àkọ́kọ́ wá àwọn tó pa Uthman yìí lọ wọ́n lọ lè dú àfa sínú lẹ́nu náà wọ́n dú sínú lẹ́nu Uthman bin Affan ní ka Quran lọ́wọ́ ẹ̀jẹ̀ sì dà sí Quran Muawiya ń bọ̀ láti Sham ń bọ̀ wípé ẹ má ti yan khalifa o ẹ jẹ́ àkọ́kọ́ ṣe kínní ẹ jẹ́ àkọ́kọ́ wá àwọn yẹn lọ náà ká fi jófin torí tá a bá wá wọn lọ wọ́n tún wá pẹ́ ní tábà tún yàn Ali àtàwọn mìíràn sábẹ́ àwọn dúró lérí pé ẹ jí ká yẹn àlífà tábà yẹn àlífà yẹn ni wọ́n mọ̀ pàṣẹ oye ẹ lọ báyìí ẹ lọ bí báyìí ẹ lọ bí báyìí tí ó bá ṣe àlífà kálukú yóò mọ̀ ṣe tí ó wù tani ọ̀lànìyàn tó dáa náà àwọn méjì jẹ́ mọ́ kí wọ́n mọ̀ wá dájọ́ ẹni tó jẹ̀bi lẹ́yìn 1000 years ó sì bẹ̀rù Ọlọ́run kó bẹ̀rẹ̀ àti bọ̀ tán gbogbo tó bá ti lọ láàrin wọn á gbà pé àwọn tó ṣe mistake láàrin wọn wọ́n gbìyànjú ni ó padà wá já sí mistake kọ́lọ́mùbá ṣe kínní kọ́lọ́mùbá fèrèjì wọn bó o ṣe ṣàdúrà gan Ọlọ́run nílà kọ́ ní tábàlọ́wọ́ alànàbí Ọlọ́run lóhun ti fèrèjì wọn rẹ̀ dìtẹ̀lẹ̀ lẹ́yìn náà tọ́lábù rídọ̀ ká máa tọrọ ìyọ́nú Ọlọ́run fún wọn tábà ti ṣàdúrà ká máa ní radiyallahu anhum tábà ti dákọ̀ sàábẹ̀ kan Umar bin Khattab radiyallahu Abubakar Siddiq radiyallahu anhu Umar bin Khattab radiyallahu anhu Uthman bin Affan radiyallahu anhu Ali bin Abi Talib radiyallahu anhu yawa Aisha radiyallahu ta'ala anha yawa Hafsa radiyallahu ta'ala anha Bilal Mu'adh radiyallahu anhuma Abdullah bin Mas'ud Abu Hurairah radiyallahu anhum Abdullah bin Abbas radiyallahu anhuma wọ́n ti bàbá rẹ̀ èyí tí bàbá rẹ̀ bá jẹ́ mùsùlùmí radiyallahu anhu mọ́lẹ́lò fún tẹ́wọ́ fẹ́ sàdúrà èyí tí bàbá rẹ̀ bá jẹ́ mùsùlùmí radiyallahu anhu nìkan lẹ́wẹ̀ kama tọrọ àánú fún wọn kọlọ mọ sábà ṣàánú wọn kọlọ ń ṣàánú àwa náà kọlọ ń bá ṣàánú àwọn sàbí kọlọ ń ṣàánú àwa náà àlékún kẹlẹ́rì àwọn sàbí ànábì kọlọ mọ sábà wá ṣe fún wọn àlékún àánú Ọlọ́run kọlọ mọ sábà ṣe fún wọn àlékún àforíjì kọlọ mọ sábà ṣe fún wọn gbogbo àwọn táwa dé lẹ́yìn wọn Ọlọ́run fi aṣínú àwọn tí wọ́n mọ tọrọ àdúrà fún wọn
walladhina ja'u min ba'dihim yaqulun ọlọ́wọ́n bá ní àwọn tó dé lẹ́yìn àwọn sàábé wọ́n máa ṣàdúrà fún wọn kí ni wọ́n máa sọ rabbana ghfir lana ọlọ́wọ́n foríjì wá wa li ikhwanina alladhina sabaquna bil iman foríjì wá kó o ti foríjì gbogbo àwọn tó ṣíwájú wa nínú iman àwọn ni wọ́n ṣíwájú jama àwọn sàhábà ọlọ́wọ́n kó fèmí àtẹ̀sùn àwọn tí ọlọ́wọ́n bá aláàróyìn torí tí wọ́n bá ti ń ṣépè sàhábà ọlọ́wọ́n òròyìn rẹ̀ tí wọ́n bá ti ń sọ̀rọ̀ sàhábà láì dáa owó sínú àwọn tọ́lọ́run ròyìn ayá yẹn ọlọ́run làwọn tí ó dé lẹ́yìn wọn èmi àtẹ́nà àjọ dé ni ọlọ́run fi asúnà tó mọ̀ sàdúrà fáwọn sàhábà wọ́n fi asúnà tó mọ̀ sípè láwọn sàhábà ọlọ́run sọ wá lórí rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatulahi wa barakatuh. àwọn sàhábà iṣẹ́ ní àbùkù ẹ kìlọ̀ fún ẹni kó lọ ṣọ́ra ẹ kìlọ̀ fún ẹni kó lọ ṣọ́ra ẹ kìlọ̀ fún ẹni kó lọ ṣọ́ra ẹnikẹ́ni tó ń bu àwọn sàhábà ẹ kìlọ̀ fún ẹni kó lọ ṣọ́ra.